depths of peace when fears are still, when striving cease. My comforter, my all in all, here in the love of Christ I stand. Ọ̀pọ̀ igi ní ń bẹ nígbó, igi ńlá lọ́ba. Ọ̀pọ̀ igi ló wà nígbó ká tó fi igi ọmọ gbẹ́lù. Ọ̀pọ̀ wòlíì ló wá sáyé, Jésù lólùgbàlà wa. Òun lọ́ba tá a fún ládé, òun lọ́ba tá a gbéga. Òun lólùgbàlà tí ó gbẹ̀dá lọ́wọ́ jìyà tí ń bọ̀. Ikú gbórúkọ rẹ̀ ó sáwọ́gbó. Èṣù gbórúkọ rẹ̀ ó pẹ́ jìnnìjìnnì. Àìsàn gbórúkọ rẹ̀ ó fò lọ. Bàbá alágbára, òjò pàpà tí ń fọ́ Sátánì lórí. Orúkọ tó ju gbogbo orúkọ lọ mo kí ọ. Òkun gbórúkọ rẹ̀ òkun sinmi ariwo. Ìjì gbórúkọ rẹ̀ ìjì dẹ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀. Iná ńlá àjókòó ní jù àlà ẹ̀hẹ́. Aláṣẹ òkè, aláṣẹ òkè jágájágá jìgì òkè jágájágá òkè jájòkè. Pákúláyà lékú ọgbó. Ọba tá a mórúkọ rẹ̀ jáde láti inú ìyanu. Ìyanu ìyanu tí ń ya gbogbo aráyé lẹ́nu. Orúkọ wìtìwìtì bí iná. Orúkọ wìtìwìtì bí ìjì ńlá. Orúkọ gbàmùgbàmù bí atẹ́gùn tí ń lù gbàgbàgbà. Ìyanu lọ́ba àmì àrà tó gbókìkí wáyé. Nílá lọ́ba tó gbókìkí rọ̀run. Ọ̀jagun láyé, ọ̀jagun lálákejì. Ọ̀jagun nísàlẹ̀ ilẹ̀ ó borí. Ọwọ́ agbókìkí rọ̀run òun ta sọ gbọ́ funfun nẹ́nẹ́ nínú agbára. Ọwọ́ ọ̀tún Olódùmarè ló fi kalẹ̀ sí. Ó ń bẹ̀bẹ̀ fún gbogbo dúníyà níbẹ̀. Jésù ọmọ Ọlọ́run òtítọ́, ọmọ Ọlọ́run òdodo. Ọjàjàjà títí ó borí ayé. Ọjàjàjà títí ó gbógun èṣù mọ́lẹ̀. Ọ̀jagun ṣẹ́gun. Àpáta ayérayé. Àpáta rìbìtì tó dúró kákáká nínú agbára mo kí ọ. Ọgbọ́n tó borí ọgbọ́n o. Ìmọ̀ tó borí ìmọ̀ mọ́lẹ̀ bámúbámú. Bọ́lá gorí ọlá, gbogbogbò ọlá tó borí ayé dárúdárú mo kí ọ. Ọba mi ìbẹ̀rù tí kìí bẹ̀rù ìjà lọ́jọ́kọ́jọ́. Ọba tí báni ní tòjótòjó tí má kọni lójoojó. Òrùlé borí ayé mọ́lẹ̀ bámúbámú, ọba lókè tí dẹ́gun lè jà. Ọba mi àrà tí dájà ara rẹ̀ gbè lọ́jọ́kọ́jọ́. Ọba tí kìí tijú ẹnikẹ́ni kó tó ṣohunkóhun. Kìnìún Júdà tí ń ké nígbó. Igbó ti ju wá mi títí wá mi títì. Ohun tó pé gẹ́gẹ́ ju gbogbo ohun tó kù lọ. Afẹ́fẹ́ ńlá gbagba díadíá. Ọba tó ti mú afẹ́fẹ́ ńlá fọhùn jáde wípé èmi ni má ṣe bẹ̀rù lọ́jọ́kọ́jọ́. Ó lágbára lórí afẹ́fẹ́, ó lágbára lórí omi, ó lágbára lórí ìjì tí ń jà. Orúkọ tí gbogbo ẹ̀mí òkùnkùn ń wárí fún. Agbára tó gbé wọ Kápánámù kèrèmí kọ́. Ní ńlá lọ́ba tó rìn dòdì ò fara kan mi. Ọlá ńlá ló fi gẹ̀ẹ́sì wọ Jerúsálẹ́mù níjọ́sí tí gbogbo ọmọdé ké òsánà. Orúkọ tó wọlé ikú tí kú dákú lọ gbádárì. Ọba oníṣẹ́ ìyanu ọ̀sán gangan. Ọba oníṣẹ́ ìyanu àfẹ̀mọ́júmọ́. Ọba oníṣẹ́ ìyanu ọ̀gànjọ́ tí ń pákúláyà láàjẹ̀. Ọ̀yá ẹ jẹ́ ká porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Kógun ọmọ ṣẹ lọ níwájú wa ní bẹ́ẹ̀rẹ́bẹ́. Jésù ooo. Jésù ooo. Jésù ooo. Iná ńlá àfẹ̀wọ́wọ́ lógun. Ọbẹ̀ rírì ìjàkálẹ̀ yámúyámúyámúyámúyámú. Iná ńlá tí ń gbénú ọ̀run fẹ̀wọ́wọ́. Ìràwọ̀ tó má lóló ọba tó wà lókè. Jésù Olúwa aláṣẹ apàṣẹ arínú aróde olùmọ̀ olùwí olùṣe Ọlọ́run àánú Ọlọ́run ọ̀rọ̀ ní ẹ̀yìn ojú Ọlọ́run oúnjẹ ìyè ní omi ìyè ní kìnìún Júdà kùkùté Jésè ọmọ Ọlọ́run ìràwọ̀ òwúrọ̀ olùgbàlà ìmọ́lẹ̀ òtítọ́ oòrùn òdodo olùwòsàn àkọ́bí Ọlọ́run olùgbẹ̀dẹ̀ alágbàwí àwa ọkọ ìjọ orí ìjọ Ọlọ́run ọgbọ́n Ọlọ́run ibi ìsádi nígbà dánwò paríparí ọlá gbòrògbòdò ọlọ́lá rẹpẹtẹ ọlọ́lá rẹpẹtẹ ọlọ́gbọ́n rẹpẹtẹ onímọ̀ yanturu Jésù olùkọ́ àgbà ológo rẹpẹtẹ alpha omega ìbẹ̀rẹ̀ òpin. What heights of love, what depths of peace, when fears are still, when striving cease.
Ògo ní fún Ọlọ́run wa ní òkè ọ̀run. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ń gbọ́ mi ní wákàtí ọ̀wọ̀ yìí. My sister Evans Christ, God bless you sir, God bless you ma. Ẹ ṣé púpọ̀, oyin náà lẹ́ ń gbọ́ yìí. Ohun tí a fẹ́ gbàdúrà lé lónìí, ó jẹ́ nǹkan tó lágbára tó sì nípọn púpọ̀ púpọ̀. Ṣùgbọ́n ká tó lọ bẹ̀, ẹ jẹ́ kó yanjú nǹkan kan náà. Mo gbọ́ kinní kan tẹ́nìkan ṣe sórí Facebook. Ó ní gbogbo àwọn tó ń olóhùn bóyá àpadà sẹ́yìn ní ká pé. Ó ní àṣé àwọn tó ń wàásù pé ẹ gba Jésù olùgbàlà, pé bóyá ọ̀run àpáàdì ni wọ́n ń lọ. Ẹni yẹn ó dàbí wípé kò mọ ẹni tí Jésù ṣe. Ṣùgbọ́n ohun tó ṣe pàtàkì ni wípé ká mọ ẹni tí Jésù ṣe. Ká mọ Jésù pẹ̀lú bàbá tí í ṣe Ọlọ́run alààyè. Jésù wá sí ayé torí ìgbàlà ọkàn àwa àti rẹ. Ẹni tó ń sọ̀rọ̀ yẹn tó bá pé láyé àwọn Mósè ni tó kàn sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn sí ẹni tí Ọlọ́run gbé dìde látòdì ọ̀run pé kó jẹ́ Olúwa àti olùgbàlà wa. Ọlọ́run fi àṣẹ fún ni pé ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ yóò rí ìyè. Ó sọ ńgbà tí John the Baptist tó ṣe ìtẹ̀bọmi fún, ó ní èyí ni àyànfẹ́ ọmọ mi, ẹni tí inú mi dùn sí gidigidi, ẹ máa gbọ́ tirẹ̀. Gbogbo ohun tí èèyàn bá fẹ́ jẹ́ láyé yìí tí ò bá ti sí Jésù nú ayé ẹ̀, òfo ni o. Òtítọ́ ọbẹ̀ nìyẹn. Kì í ṣe dandan pé kó o fẹ́ràn nǹkan tí mò ń sọ yìí, ṣùgbọ́n òtítọ́ la máa sọ fún ọ. Nítorí pé to the glory of God, ẹni ẹ ó ní ẹ̀sìn kejì ló ń lọ. Orí òun ń ṣe láti fi tako ìhìn rere ni, ṣùgbọ́n àní tako ẹ̀sìn kankan, ṣùgbọ́n àwa ń wàásù ìhìn rere ti Kristi Jésù. Nínú ìdílé tèmi ti jáde, gbogbo ẹ̀sìn ló pé síbẹ̀ pátá. Gbogbo ẹ̀sìn àbára wa jà, olúkálùkù ń ṣe tiẹ̀. Nígbàkigbà tí Ọlọ́run bá fi ìmọ́lẹ̀ hàn olúkálùkù, á yà síbi tí Ọlọ́run tan ìmọ́lẹ̀ sí fún un. To the glory of God, mo ti wà nú Kristi nísìn, ó ti kọjá 40 ọdún. Ó ti kọjá 40 ọdún pé mo fi ayé mi fún Kristi o. Pé Jésù Kristi mo fi ayé mi fún ọ, mo gbà ọ́ gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà. Ṣùgbọ́n ìrírí ni. Ẹni tó ń sọ̀rọ̀ yẹn só ti ríran ọ̀run rí. Mo mọ ẹni tí mò ń sọ ń pa ẹ̀. Mo mọ̀ ń pa Jésù yìí ni mo mọ̀ ni. Ẹnìkan wà tó jẹ́ pé ńgbà mo wà kékeré tí mo fi ayé mi fún Jésù lọ́mọ ọdún 15. Ó ní ìwọ ọmọ ike, ìwọ ọmọ ọjọ́ mẹ́jọ, ìwọ ọmọ tá a pa súnẹ̀, ìwọ tó ṣe ó ní o sì ń ṣeré níná, ṣùgbọ́n òtóró ò tí ì gbọ́njú, ọmọ nǹkan tó ń ṣe. Ṣùgbọ́n ó bá yá tí ojú ẹ bá là. Ṣùgbọ́n ohun tí mo fẹ́ sọ lónìí ni wípé ẹni tó ń sọ̀rọ̀ yẹn, òun náà ti di pásítọ̀ báyìí nísìn. Ó ti di pásítọ̀ báyìí nísìn. Ẹnìkan náà tún wà bẹ́ẹ̀ tí wọ́n pé wọ́n jẹ́ panu ẹ mọ́tẹ̀ wọ́n ní wàásù ìrere tó ń ṣe. Ìjọ tí mo bá pàdé ń di àdúrà, kódà gan yóò ti dé convention wa, yóò dé convention ọ̀sẹ̀ kan kí convention tó dé, kí ló ń ṣe? Ó ń gbàdúrà. Ó ti rí ẹni tí ó ti mọ ẹni tí Jésù ṣe. Ló bẹ̀rẹ̀ sí ní sọ pé àwọn kò yí àwọn nìyẹn. Ṣùgbọ́n tí èèyàn bá ní personal encounter with God, yóò mọ̀ wípé n tá à ń sọ yìí òtítọ́ ni, ó sì ní ìfẹsẹ̀múlẹ̀ nínú. Yàtọ̀ sí pé ó ka ọ̀rọ̀ Ọlọ́run. Tí ìwọ gan bá ní ìrírí ìbápàdé pẹ̀lú Ọlọ́run, wàá máa sọ pẹ̀lú ìdánilójú ni. Jésù yìí tí àwa ń pè láti kékeré yìí, kò já wa kulẹ̀ rí. Bàbá òwe Jòhánù orí 3 ẹsẹ̀ 2, ẹjá wo ẹsẹ̀ 17. Ó lóun rí bí tí Jésù ti sọ pé ẹgbà òun gbọ́, ẹgbà òun lólùgbàlà. Nítorí pé àwọn alátakò kan wà, wọ́n á gbé tábìlì sí oríta kan, wọ́n máa wá fa ẹyọ bíbélì kan yọ, wọ́n máa twist ẹ̀, wọ́n máa fi brainwash àwọn ènìyàn. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní fi tan àwọn tí ò ní ìmọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n á bẹ̀rẹ̀ sí ní fi tàn wọ́n jẹ. Ṣùgbọ́n tí ẹ̀mí mímọ́ bá túmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run fún ọ, nítorí mo ń gbìyànjú láti yanjú eléyìí kádùá wa lè gbà. Torí pé ẹni tó fẹ́ fi orúkọ rẹ̀ gbàdúà, ó gbọ́dọ̀ ní ìgbàgbọ́ nínú ẹ̀. Ó gbọ́dọ̀ ní ìtumọ̀ fún ayé rẹ̀.
ó nítorí Ọlọ́run kò rán ọmọ rẹ̀ sí ayé láti dá aráyé lẹ́jọ́, ṣùgbọ́n kí a lè ti ipasẹ̀ rẹ̀ gba aráyé là. Jésù ló ń sọ̀rọ̀ bí o. Ká lè ti ipasẹ̀ rẹ̀ gba aráyé là. Ẹsẹ̀ ìkejìdínlógún, I'm reading from John chapter 3 verse 18 ni mo fẹ́ kà báyìí. Ó ní ẹni tí ó bá gbà á gbọ́, a kò ní dá lẹ́jọ́, ṣùgbọ́n a ti dá ẹni tí kò gbà á gbọ́ lẹ́jọ́ náà, nítorí tí kò gba orúkọ ọmọ bíbí kan ṣoṣo tí Ọlọ́run gbọ́. Ẹsẹ̀ 19, èyí ni ìdájọ́ náà pé ìmọ́lẹ̀ wá sí ayé, àwọn ènìyàn sì fẹ́ràn òkùnkùn ju ìmọ́lẹ̀ lọ, nítorí tí iṣẹ́ ọwọ́ wọn burú. Ẹni tí iṣẹ́ ọwọ́ rẹ̀ bá mọ́, ẹni tí ó fẹ́ rìn nínú ìmọ́lẹ̀, ó gbọ́dọ̀ ní Kristi. Kì í ṣe wípé torí mo ń lọ chọ́ọ̀chì o, àbí torí pé wòlíì ni mí. Torí ọ̀pọ̀lọpọ̀ alágbagba yìí wòlíì ló ti kúnta, ọ̀pọ̀lọpọ̀ alágbagba yìí olùṣọ́ àgùntàn ló ti kọ́ta. Ṣùgbọ́n Bíbélì sọ fún wa nínú ìwé Jòhánù, Jésù gan ló ń sọ̀rọ̀ níbí. Bá wo Jòhánù orí 14, ẹ já wo ẹsẹ̀ 6. Ó ní Jésù wí fún un pé, èmi ni ọ̀nà àti òtítọ́ àti ìyè, kò sí ẹni tí ó lè dé ọ̀dọ̀ Baba bí kò ṣe ní. Ẹ já kọ́kọ́ lọ ka orí 8, Jòhánù orí 8 yẹn náà, kí ọ̀rọ̀ tá à ń wí lè yé wa dáadáa. Orí 8, ẹ já wo ẹsẹ̀ 32, orí 8 ẹsẹ̀ 22, ẹsẹ̀ 22. Ó sọ, ó ní ẹ ó mọ òtítọ́, òtítọ́ yóò sọ yín di òmìnira. Jésù wá ń sọ ní Jòhánù orí 14 ẹsẹ̀ 6. Jésù wí fún un pé èmi ni ọ̀nà àti òtítọ́ àti ìyè. Kò sí, Jésù náà ló sọ̀rọ̀ ńbẹ̀ yẹn o. Kò sí ẹnikẹ́ni tí ó lè wá sọ́dọ̀ Baba bí kò ṣe nípasẹ̀ mi. Ìbá ṣe pé ẹ̀yin ti mọ̀, bó bá fẹ́ mọ Bíbélì dáadáa, máa ka gbogbo ẹ̀tàn, mọ́kàn yọ láyọkà. Mo ń gbìyànjú láti kà á. Ẹ̀yin náà jẹ́ ká lọ gbogbo chapter yẹn ká lọ kà tá a bá láǹfààní. Ìbá ṣe pé ẹ̀yin ti mọ̀ mí ni, ẹ̀yin ìbá ti mọ Baba mi pẹ̀lú. Láti ìsinsìnyí lọ, ẹ̀yin mọ̀ mí, ẹ sì rí i. Ẹ wá gbọ́, Fílípì wí fún pé, Olúwa, fi Baba hàn wá, ó sì tọ́ fún wa. Jésù wí fún pé, bí àkókò tí mo ti bá yín gbé ti pẹ́ tó, ìwọ kò tí ì mọ̀ mí síbẹ̀. Fílípì, ẹni tí ó bá rí mi, ó rí Baba. Ìwọ ó wá ti wí pé, fi Baba hàn wá. Ó dẹ̀ sọ, ó ní ìwọ kò pàṣẹ, ó ní ìwọ kò wá gbàgbọ́ pé èmi wà nínú Baba àti pé Baba wà nínú mi. Ọ̀rọ̀ tí èmi ń sọ fún yín, èmi kò dá sọ, ṣùgbọ́n Baba tí ń gbé inú mi, ó ní ń ṣe iṣẹ́ rẹ̀. Tó bá gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ̀, ó gba Ọlọ́run gbọ́ nìyẹn o. Ṣùgbọ́n tó bá kọ Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ̀, ó kọ Ọlọ́run, ó kọ ohun tí Ọlọ́run gbé kalẹ̀. Ẹ wo, Jésù ń sọ̀rọ̀ pẹ̀lú ìdánilójú. Tẹ́ bá kà lọ, tẹ́ bá kà dé ẹsẹ̀ 14, ó tún sọ, ó ní bí ẹ bá béèrè ohunkóhun ní orúkọ mi, èmi yóò ṣe. Kò sọ pé tẹ́ bá béèrè ní orúkọ mi, Bàbá yóò ṣe, torí pé ó sọ pé òun àti Bàbá ọ̀kan ṣoṣo ni wọ́n. Ohun tẹ́ bá gbọ́ lẹ́nu Kristi, òun náà ni Bàbá sọ láti òkè ọ̀run. Nítorí ìdí èyí, tó bá fi ayé rẹ fún Kristi lónìí, ọ̀nà rẹ á tòrò, àlàáfíà Ọlọ́run yóò sì wà pẹ̀lú rẹ. To the glory of God, àwa ti dán Kristi wò, a sì ti mọ̀ pé òtítọ́ ni, a sì ti mọ̀ pé ọ̀nà ni, a ti bá rìn, a sì gbà á gbọ́, a sì ń tẹ̀lé. Nítorí ìdí èyí, wọn náà ní kí àdúrà rẹ kó má ṣe ní ìdènà. Olúwa bùkún fún wa. Ẹ jẹ́ á gbọ́ orin díẹ̀ ká tó wá lọ sí ibi tí a fẹ́ gbàdúrà lé lórí gangan lénìí. Ohun tí a fẹ́ bá Ọlọ́run sọ gan lénìí. Ẹ jẹ́ á gbọ́ orin díẹ̀. Bí mo bá ti kú, kò yí Ọlọ́run ní kó padà. Àìkú mi kò yí Ọlọ́run ní kó padà. Torí pé mo wà, n ó yìn ọ́ o Bàbá. Bí mo bá ti kú, kò yí Ọlọ́run ní. Màmá wa kan, mọ̀mí Ṣítù Àpènà Yétúndé, mọ̀mọ́ yín dáadáa. Àwọn ìyàwó chairman wa gangan ló dogun yẹn nìyẹn. Bàbá yẹn ṣe mọ̀ pálàájì ni. A bá fẹ́ bẹ̀rẹ̀ pàdé báyìí, Bíbélì ní ó kọ́kọ́ kà náà, ní ó kọ́kọ́ fi síwájú. Àwọn yẹn ò kì í ṣe ẹlẹ́yàmẹ̀yà ẹ̀sìn. Ẹ̀rí tí wọ́n ti darapọ̀ mọ́ wa. Olúwa bùkún yín màmá. Olúwa yóò máa bá yín gbé. Àdúrà yín yóò gbà. Ẹ bá mi kí dáàdì o, ẹni mo miss wọn o. God bless you.
mo bá ti kú kò yí ọlọ́run nípò padà àìkú mi kò yí ọlọ́run nípò padà torí pé mo wà n ó yìn ọ́ o bàbá. Bí mo bá ti kú kò yí ọlọ́run nípò padà àìkú mi kò yí ọlọ́run nípò padà torí pé mo wà n ó yìn ọ́ o bàbá. Bí mo bá ti kú kò yí ọlọ́run nípò padà àìkú mi kò yí ọlọ́run nípò padà torí pé mo wà n ó yìn ọ́ o bàbá. Bí mo bá ti kú kò yí ọlọ́run nípò padà àìkú mi kò yí ọlọ́run nípò padà torí pé mo wà n ó yìn ọ́ o bàbá. Èmi ara mi dúpẹ́ ẹ̀jẹ̀ mi yìn ọ́ o bàbá. Èmi ara mi dúpẹ́ ẹ̀jẹ̀ mi yìn ọ́ o bàbá. Tó dá mi sí ìdòrí o, omi ara mi dúpẹ́. Omi ara mi dúpẹ́ ẹ̀jẹ̀ mi yìn ọ́ o bàbá. Omi ara mi dúpẹ́ ẹ̀jẹ̀ mi yìn ọ́ o bàbá. Tó dá mi sí ìdòrí o, omi ara mi dúpẹ́. Omi ara mi dúpẹ́ ẹ̀jẹ̀ mi yìn ọ́ o bàbá. Omi ara mi dúpẹ́ ẹ̀jẹ̀ mi yìn ọ́ o bàbá. Tó dá mi sí ìdòrí o, omi ara mi dúpẹ́. Omi ara mi dúpẹ́ ẹ̀jẹ̀ mi yìn ọ́ o bàbá. Omi ara mi dúpẹ́ ẹ̀jẹ̀ mi yìn ọ́ o bàbá. Tó dá mi sí ìdòrí o, omi ara mi dúpẹ́. No wonder táyé fi bẹ̀rù rẹ o bàbá. No wonder táyé fi bẹ̀rù rẹ o bàbá. Ẹ tóbi, ẹ ga jù ayé lọ. Ẹ tóbi o, ẹ ga jù ènìyàn lọ. No wonder táyé fi bẹ̀rù rẹ o bàbá. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá. Alágbára gíga No gíga gíga. wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá. Ẹ tóbi, ẹ ga jù ayé lọ. Ẹ tóbi, ẹ ga jù ènìyàn lọ. No wonder táyé fi ń bẹ̀rù rẹ o bàbá. Ọlọ́run tóbi, Ọlọ́run tóbi, Ọlọ́run tóbi púpọ̀, Ọlọ́run tóbi. Ọlọ́run tóbi, Alágbára ni Ọlọ́run tóbi, ọba ìyanu. Ọlọ́run tóbi púpọ̀, Ọlọ́run tóbi. Ọlọ́run yìí ga, Ọlọ́run yìí ga, Ọlọ́run yìí ga púpọ̀, Ọlọ́run yìí ga. Ọlọ́run yéga, Ọlọ́run yéga, Ọlọ́run yéga púpọ̀, Ọlọ́run yéga. Ọlọ́run tóbi, Ọlọ́run tóbi, Ọlọ́run tóbi púpọ̀, Ọlọ́run tóbi. Ọlọ́run tóbi, Ọlọ́run tóbi, Ọlọ́run tóbi púpọ̀, Ọlọ́run tóbi. Ara rẹ̀, Ọlọ́run ara, mo rọ́wọ́ rẹ̀ nínú ayé mi. Ara rẹ̀, Ọlọ́run ara, mo rọ́wọ́ rẹ̀ nínú ayé mi. Ara rẹ̀, Ọlọ́run ara, Alágbára. mo rọ́wọ́ rẹ̀ nínú ẹbí mi. Ara rẹ̀, Ọlọ́run ara, mo rọ́wọ́ rẹ̀ nínú ilé mi. Ara rẹ̀, Ọlọ́run ara, mo rọ́wọ́ rẹ̀ nínú iṣẹ́ mi bàbá. Ara rẹ̀, Ọlọ́run ara, mo rọ́wọ́ rẹ̀ nínú iṣẹ́ mi. Ara rẹ̀, Ọlọ́run ara, mo rọ́wọ́ rẹ̀ nínú ayé mi bàbá. Ara rẹ̀, Ọlọ́run ara, mo rọ́wọ́ rẹ̀ nínú ayé mi. Ọlọ́run ara, Ọlọ́run ògo, ọba tó jọba lọ, a lè wí a lè ṣe, a lè ṣe a lè wí. Ọba tí ń gbani, ọba tí ń lani, ọba tí ń kọ́ni, ọba tí ń yéni, ọba tí ń ṣọ́ni, ọba tí ń múni, ọba tí ń pẹ́ni, ògbìgbàgbà, agbanilágbàtàn, agbanimágbowó, agbanimágbòbí, agbanimágbaṣọ, agbanimágbẹ̀gẹ́, ọ̀ràǹbádìgán, alágbádá iná, ọ̀ràǹbádìgán, aṣíwájú ogun, ọ̀ràǹbádìgán, alọ̀dẹ̀dẹ̀ ọ̀rọ̀, ọ̀ràǹbádìgán, onípẹ̀lú ògo, ọ̀ràǹbádìgán, paríparí ọlá, ọ̀ràǹbádìgán, ológo aṣògo, ọ̀ràǹbádìgán, ológun oṣópa, ọ̀ràǹbádìgán, ológun èṣùpá, ọ̀ràǹbádìgán, wọ́n ya
dòkun òkun gbẹ ọ̀ràǹbájì gan owó Jẹ́ríkò lulẹ̀ ọ̀ràǹbájì gan òkun rí òkun sá ọ̀ràǹbájì gan òkè rí òkè kò lọ ọ̀ràǹbájì gan jìgànjìgàn láyé jìgànjìgàn lọ́run ọlá rẹ̀ jìgàn ògo rẹ̀ jìgàn ipá rẹ̀ jìgàn agbára rẹ̀ jìgàn ìyìn rẹ̀ jìgàn ọba tó gbé gbogbo agbára wọ̀ ní jìgànjìgàn lálákejì mo kí ọ òrùlé borí ayé mọ́lẹ̀ bámúbámú ọlọ́run àrà ní ṣiṣẹ́ tiẹ̀ ní tìyanu bàbá mi àràbára bàbá àgbà ọba lókè tí fẹ́ gòdèjà. Ara rẹ̀ ọlọ́run ara mo rọ́wọ́ rẹ̀ nínú ayé mi. Ara rẹ̀ ọlọ́run ara mo rọ́wọ́ rẹ̀ nínú ayé mi. What heights of love, what depths of peace. Ẹ̀mí mímọ́ wá, ẹ̀mí mímọ́ wá jọba, ẹ̀mí mímọ́ ẹ̀mí Ọlọ́run, ẹ̀mí mímọ́ wá jọba o, ẹ̀mí mímọ́ wá o, ẹ̀mí mímọ́ wá jọba, ẹ̀mí mímọ́ ẹ̀mí Ọlọ́run, ẹ̀mí mímọ́ wá jọba, ẹ̀mí mímọ́ wá, ẹ̀mí mímọ́ wá jọba. Ẹ̀mí mímọ́ ẹ̀mí Ọlọ́run, ẹ̀mí mímọ́ wá jọba o. Ògo ni fún Ọlọ́run wa lé òkè ọ̀run. Ẹ jẹ́ á gbóhùn ọpẹ́ sókè lónìí. Ẹ wo orin yẹn, ó ní bá a bá ti kú kò yí Ọlọ́run padà kúrò lórí ìtẹ́ rẹ̀, kò pé ọmọ jẹ́ Ọlọ́run mọ́. Bá a sì wà láàyè kò pé ọmọ jẹ́ Ọlọ́run mọ́. Àìmọye mílíọ̀nù èèyàn ló ń kú lójoojúmọ́, kò pé kó má jẹ́ Ọlọ́run mọ́. Ẹlòmíì bá pokùnso kò pé kó má jẹ́ Ọlọ́run mọ́. Ẹlòmíì bá sì máa gbádùn yẹn kò pé kó má jẹ́ Ọlọ́run mọ́. Ṣùgbọ́n pé ìwọ àtèmi wà láàyè, àánú ló fi dá wa sí o. Wàá wo àwọn tó ti lọ, ṣé ìwà mímọ́ rẹ ló tó bẹ́ẹ̀? Ṣé ìwà mímọ́ mi ló tó bẹ́ẹ̀? Ṣé èmi ni mo dáa tó bẹ́ẹ̀? Àwọn tó kàwé jù ọ lọ, ọ̀pọ̀ wà lẹ́gbà ẹ̀wọ̀n. Tó bá dé ọgbà ẹ̀wọ̀n, ó rí lọ́ọ̀yà ń bẹ̀, ó rí adájọ́ ń bẹ̀, ó rí dókítà ń bẹ̀, ó rí lówó ń bẹ̀. Ẹni tó lówó ó dé koríta kan á sì gba ọpọlọ orí ẹ̀. Ayé gba ọpọlọ orí ẹ̀, kò sì jẹ́ èèyàn mọ́. Kò mọ̀ bóyá ayé lòun wà ní, bóyá ọ̀run lòun wà ní. Bọ́ bá wá lọ sí burial ground, gbogbo àdákẹ́ lọ mínímíní. Àwọn tó ti ṣe fàájì lóṣòdì rí nígbà kan wọ́n wà ń bẹ̀. Àwọn tó ti gbé ní Victoria Island nígbà kan rí wọ́n wà ń bẹ̀. Àwọn tí wọ́n ti gbádùn káàkiri gbogbo àgbáyé, kò sí ìlú tí wọn ò dé rí, wọ́n wà ń bẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run mọ̀ọ́mọ̀ ó sì fàánú dá èmi àti ìwọ sí. A wà láàyè lónìí. Ẹ jẹ́ ká gbóhùn ọpẹ́ sókè pé Ọlọ́run mo mọ̀ dúpẹ́ fún oore rẹ lórí ayé mi. Mo dúpẹ́ fún ìwà láàyè rẹ lórí ayé mi. Kó o tilẹ̀ fún mi láǹfààní láti ti wà nínú ìpàdé kókó àdúrà tòní. Olúwa mà ṣeun o. Bá a ṣe ń wọlé yẹn, ẹ jẹ́ á máa pe àwọn ọ̀rẹ́ wa wọlé. Ẹ jẹ́ á máa invite ọ̀pọ̀lọpọ̀ tó rà fẹ́ pẹ́ púpọ̀ lónìí. Bó lè jẹ́ pé àdúrà tá a fẹ́ gbà ó nípọn púpọ̀. Ó nípọn. Olúwa mo dúpẹ́ fún oore rẹ. Ẹ jẹ́ á gbóhùn ọpẹ́ sókè. Bàbá mi àti Ọlọ́run mi, Olúwa tó ní ayé, Olúwa tó ní ọ̀run. Mo fi ọpẹ́ fún yín, mo fi ìyìn fún yín, ọba tó ní mí tẹ̀mí. Olúwa ẹ ṣeun o, ọba tí ń gbani, ọba tí ń lani. Awí má yẹun, a sọ̀rọ̀ má yẹ. Ẹ ṣé o bàbá, ẹ ṣeun ọmọ, ẹ ṣeun ẹ̀mí mímọ́, ẹ ṣeun fún àánú yẹn. In Christ alone, my hope is found. He is my light, my strength, my song. This corner. I am so glad that our Father in heaven says of his love in the book he has given. Wonderful things in the Bible I see. This is the dearest that Jesus loves me. I am so glad that Jesus loves me. Jesus loves me. Jesus loves me. I
glad that Jesus loves me. Jesus loves even me. I am so glad that Jesus loves me. Jesus loves me. Jesus loves me. I am so glad that Jesus loves me. Jesus loves even me. I hear the voice of freedom calling to me to come higher. It is the voice of Christ my Lord. It is the voice of one I love. Hallelujah, sing to my King. Hallelujah, let heaven ring. I will go up higher, nearer my Lord. Hallelujah. I hear the voice of freedom. He's calling to me to come higher. He says to me, come out of sins, don't waste the blood I shed for thee. Hallelujah, sing to my King. Hallelujah, let heaven ring. I will go up higher, nearer my Lord. Hallelujah. I hear the voice of freedom calling to me to come higher, come out of pains. He says to me, don't waste the stripes I took for thee. Hallelujah, sing to my King. Hallelujah, let heaven ring.
tó a tẹ̀síwájú orúkọ ti Jésù Kristi Olúwa wa. Ọ̀pọ̀ ẹlòmíràn lẹ́yìn tá a bá gbàdúrà tán tí wọ́n bá lọ sí orí afẹ́fẹ́ wọ́n máa jẹ àdùn àdúrà náà. Ohun tá a fẹ́ gbàdúrà lé lórí òun ni dídojúkọ Jankariwo òkùnkùn, gbígbàdúrà àdúrà ìṣẹ́gun lórí Jankariwo òkùnkùn. Síwájú, ẹ jẹ́ ká bẹ̀bẹ̀ fún ẹ̀jẹ̀ Kristi sórí ayé wa. Ẹ jẹ́ ká bẹ̀bẹ̀ ẹ̀jẹ̀ Jésù sórí àyíká wa. Ẹ jẹ́ ká bẹ̀bẹ̀ fún àánú. Olúwa ṣàánú fún mi lóòrọ̀ yìí, bóyá lọ́sàn-án àbí ìrọ̀lẹ́ níbi tí ẹ bá wà. Olúwa ṣàánú fún mi ní wákàtí tí mo wà yìí. Jẹ́ kí n ráàánú gba gbogbo ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́ kó gbóhùn àdúrà mi. Olúwa dáríjì mi lónìí. Jẹ́ n ráàánú gbà láti ọ̀dọ̀ rẹ wá. Ẹ jẹ́ á bá Ọlọ́run sọ. Orúkọ Jésù, Ọlọ́run tó ní ayé àti ọ̀run. Mo bẹ̀bẹ̀ ẹ̀jẹ̀ Kristi sórí ayé mi, sórí ìdílé mi, sórí àwọn ọmọ mi, sórí àyíká mi. Ẹ̀jẹ̀ Jésù kó yí mi ká, sórí ọkàn mi. Ẹ̀jẹ̀ Jésù kó yà mí sí mímọ́. Olúwa sọ mí di mímọ́ ní wákàtí ọ̀wọ̀ yìí. Olúwa sọ ọkàn mi di mímọ́. Fi àṣẹ tí ń bẹnú ẹ̀jẹ̀ rẹ, Olúwa fi wẹ̀ mí. Olúwa fi wẹ̀ mí. Olúwa gbọ́ àdúrà. Jésù Olúwa wa. Àdúrà tó kàn tá a fẹ́ gbà ni pé Olúwa, agbára àti àṣẹ tí àdúrà fi gbà. Ẹlòmíì lè gbàdúrà látàárọ̀ súlẹ̀, ṣùgbọ́n kí ló mú pọ̀ ń bẹ̀? Ọ̀tọ̀ ni ká lẹ́bùn àdúrà kó lè gbàdúrà rẹ́kẹ́rẹ́kẹ́, ṣùgbọ́n ǹjẹ́ àṣẹ wà lẹ́nu ẹ̀? Àṣẹ tí àdúrà mi ó fi gbà láàárọ̀ yìí, agbára tí àdúrà mi ó fi jẹ́ bẹ́ẹ̀, Olúwa tú lé mi lórí. Ìfòròyàn tí àdúrà mi ó fi gbà, ìfòròyàn tí ó jẹ́ kí n rí tèmi ṣe nínú àdúrà yìí, Olúwa tú lé mi lórí. Ìfòròyàn agbára, Olúwa tú lé mi lórí. Ẹ jẹ́ á gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, Ọlọ́run ẹ̀mí mímọ́, mo ké pè ọ́ ní wákàtí ọ̀wọ̀ yìí. Ìfòròyàn agbára tí ó jẹ́ kádúrà mi ó gbà, Olúwa tú lé mi lórí. Olúwa tú lé mi lórí. Ṣẹ̀dá mi kó gbóhùn àánú rẹ̀. Ró mi ní agbára. Àṣẹ iná ẹ̀mí mímọ́ wọ inú mi lọ. Mo bá ṣe ń la ẹnu, máa ró ọ̀rọ̀ mi ní agbára. Máa ró àdúrà mi ní agbára. Jẹ́ kádúrà mi ó gbà. Jẹ́ kí n rí tèmi ṣe nínú àdúrà yìí. Jésù Olúwa wa. Àmín. Kí la fẹ́ gbàdúrà lé lórí? Òun náà ni ìṣẹ́gun lórí Jankariwo òkùnkùn. Ìṣẹ́gun lórí Jankariwo òkùnkùn. Ẹ jẹ́ á gbàdúrà ìsíwájú. Olúwa, fún mi ní àṣẹ àti agbára lórí àwọn aláǹtakùn ayé. Olúwa o, fún mi ní àṣẹ àti agbára lórí àwọn aláǹtakùn ayé. Ẹ jẹ́ á gbàdúrà ìṣẹ́. Orúkọ Jésù, orúkọ Jésù. Olúwa o, fún mi ní àṣẹ àti agbára lórí àwọn aláǹtakùn ayé. Olúwa, fún mi ní àṣẹ àti agbára lórí àwọn aláǹtakùn ayé. Kádúrà mi ó gbà. Jésù Olúwa wa. A máa gbàdúrà àwọn ṣókíṣókí lẹ́yìn ètò. Ẹni tí ó bá láǹfààní, bóyá o fẹ́ gbàdúrà on your own, o fẹ́ kọ àwọn kókó àdúrà yẹn lẹ̀ láti gbàdúrà, o lè gbà àwẹ̀ lé lórí kó o fi gbàdúrà. Olúwa sì dá ẹ lóhùn, àdúrà rẹ ó sì gbà. Wá gbàdúrà, wá ní Olúwa, agbára tó takùn dínà mi tí ò jẹ́ kí n ní ẹ̀rí tó nítumọ̀, Olúwa fi iná jó lónìí. Olúwa fi iná jó lónìí. Agbára tó takùn dí ọ̀nà mi tí ò jẹ́ lẹ́rìí. Ẹlòmíì láti January kò tí ì ní ẹ̀rí kan. Agbára kan ló ṣe ìdíwọ́, kì í ṣe pé ìwọ náà. Agbára kan ló ṣe ìdíwọ́ yẹn láti January títí di àkókò yìí. Ẹlòmíì ò tí ì lẹ́rìí. Wá gbàdúrà. Agbára tó takùn dí ọ̀nà mi tí ò jẹ́ lẹ́rìí títí di wákàtí ọ̀wọ̀ yìí, Olúwa fi agbára náà jóná. Olúwa fi jóná. Ẹ má fi jóná. Olúwa fi jóná. Olúwa fi jóná. Olúwa fi jóná. Agbára tó takùn dí ọ̀nà mi tí ò jẹ́ kí n lẹ́rìí, tí ò jẹ́ kí n lẹ́rìí. Ẹ̀mí mímọ́ o, agbára náà fi jóná lónìí. Olúwa dáná sun. Ẹ má dáná sun. Olúwa dáná sun. Olúwa dáná sun. Jésù Olúwa. Ẹ jẹ́ n ka ìwé Sáà orí kẹrìndínláàádọ́ta, that's Psalm 46 verse 9. Ó ní ó mú ọ̀tẹ̀ tán dé òpin ayé. Ó ṣẹ́ ọ̀run, ó sì ké ọkọ̀ méjì, ó sì fi kẹ̀kẹ́ ogun jóná. Wá gbàdúrà. A ní agbára tí ò jẹ́ lẹ́rìí láti January títí di wákàtí ọ̀wọ̀ yìí. Agbára náà Olúwa fi jóná. Ẹ̀mí mímọ́ fi jóná. Agbára tí ó tó takùn dínà mi tí ò jẹ́ kí n lẹ́rìí, tí ò jẹ́ káyé mi ó nítumọ̀, tí ò jẹ́ kíṣẹ́ mi ó nítumọ̀, Olúwa fi jóná. Ẹ jẹ́ á gbàdúrà. Orúkọ Jésù. Agbára tí ò jẹ́ kí n ní ẹ̀rí tó takùn dí ọ̀nà mi tàbí dí ọ̀nà ẹnikẹ́ni
tó súnmọ́ mi agbára náà Olúwa fi jóná, Olúwa fi jóná, ẹ̀mọ́ fi jóná, Jésù Olúwa wa, àmín. Ẹ jẹ́ ká wo ìwé Aísáyà orí 59, Aísáyà 59, a ka ẹsẹ̀ 5 títí dé ẹsẹ̀ 8. Ká tiẹ̀ wò kí ni òwú aláǹtakùn yẹn gan, kí ni aláǹtakùn, kí ni Jankariwo, the cobweb, the spiritual cobweb. Ẹ jẹ́ á wò láti ẹsẹ̀ 5. Ó ní wọ́n pa ẹyin paramọ́lẹ̀, wọ́n hun òwú aláǹtakùn, ẹni tí ó jẹ nínú ẹyin wọn yóò kú, àti èyí tí ó tẹ ọ̀ká, àti èyí tí a bá tẹ̀ bẹ́ ọ̀ká jáde, èyí tí a bá tẹ̀ bẹ́ ọ̀ká jáde. Yẹn ni wípé ó lẹ́ni tó bá jẹ ẹyin wọn yóò ṣe kíni, yóò kú. Èyí tá a fẹsẹ̀ tẹ̀ mọ́lẹ̀ gan wàhálà ni, ó kọ́ yín lójú wàhálà ni. Ẹsẹ̀ 6, ó ní okùn wọn kì yóò di ẹ̀wù, kì í ṣokùn tá a fi rán ẹ̀wù téèyàn wọ̀. Bẹ́ẹ̀ ni wọn kì yóò fi iṣẹ́ wọn bo ara wọn. Iṣẹ́ wọn ni iṣẹ́ ìkà, iṣẹ́ tí ó ń ṣe, ọṣẹ́ tó ń ṣe ó ní ìkà, iṣẹ́ ipá sì ń bẹ ní ọwọ́ wọn. Yá lọ sí ẹsẹ̀ 7. Ẹsẹ̀ wọn sáré sí ibi, wọ́n sì yára láti tàjẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Èrò wọn èrò ibi ni, ìbàjẹ́ àti ìparun bẹ ní ipa wọn. Ọ̀nà àlàáfíà ni wọn kò mọ̀, kò sí ìdájọ́ kan nínú ìrìn wọn. Wọ́n ṣe ipa ọ̀nà wíwọ́ fún ara wọn. Ẹnikẹ́ni tí ó bá tọ̀ kì yóò máa àlàáfíà. Ẹnikẹ́ni tí ó bá tọ̀ kì yóò máa àlàáfíà. Gbígbàdúrà lòdì sí ọṣẹ́ tí òwú aláǹtakùn máa ń ṣe. Aláǹtakùn jẹ́ kòkòrò tí àwọn àgbà máa ń lò láti ba ayé èèyàn jẹ́ pátápátá. Wọ́n máa ń lò láti ba ayé èèyàn jẹ́ pátápátá. Oríṣiríṣi nǹkan náà ń lò, kò sí tí à lè lò, kò sí nǹkan tí à lè lò. Ajá gan, ológbò gan, kò sí tí wọn ò lè lò. Wọ́n ń lo èèyàn, ẹni tó súnmọ́ ni wọ́n ó lò. Gbàmí wọ́n á gbé àwọ̀ ẹlòmíì wọ̀, kò sí ọṣẹ́. Ṣùgbọ́n lónìí a fẹ́ dúó, àfojúsùn wa ó lọ sórí aláǹtakùn, the cobweb, òwú aláǹtakùn. Aláǹtakùn jẹ́ kòkòrò tí àwọn àgbà máa ń lò láti ba ayé èèyàn jẹ́ pátápátá. Ó máa ń sọ àwọn ìran àwọn ènìyàn di òkú. When you have a vision, they will make sure that they kill that vision, they destroy that vision. You have vision of becoming somebody. You have vision of great thing for your business. Wọ́n á sọ ìran yẹn di òkú pátápátá. Wọ́n á pa ìran yẹn nù pátápátá, á ba ìran yẹn jẹ́. Wọ́n máa ń sọ ìran ènìyàn di òkú. Bẹ́ẹ̀ ni wọ́n máa ń mú ìjákulẹ̀ bá gbogbo ìgbìyànjú téèyàn bá ń ṣe. Every effort of human being, they make it to become nothing. You are striving to make it, to succeed in life. Gbogbo ṣe ń gbìyànjú láti làkàkà, láti jáde kúrò ní òṣì àti ìkánjú, àbí láti gbé nǹkan kan yọ. Wọ́n á fẹ́ kí ìjákulẹ̀ kó bá nǹkan yẹn. Wọ́n máa ń lò ó láti máa sọ ènìyàn gẹ́gẹ́ bí monitoring spirit. Wọ́n máa ń fi monitor èèyàn. Ẹlòmíì ó ti kúrò lábúlé rẹ̀, ó wá sí ìgboro, àbó kúrò lórílẹ̀-èdè lọ sí ìlú míì. Wọ́n tẹ̀lé débẹ̀, wọ́n á monitor ẹ̀ débẹ̀. Arákùnrin kan ó dé Amẹ́ríkà. Bó ṣe ń dé Amẹ́ríkà báyìí, ọ̀sẹ̀ kejì tó dé Amẹ́ríkà ló bá ń lọ kẹ́kẹ́kẹ́kẹ́. Òun náà wá ọ̀nà àtijẹ àti mú lọ pé kóun jù sọ́tún kóun jù sósì kọ́nà lè ṣí fóun. Ó ní ìran láti lọ síwájú. Òyìnbó kan bá tàpù ẹ̀ lẹ́yìn pé kó wo old woman tó ń pè látẹ̀kan pé that woman is calling. Ojú tó bò wẹ̀yìn báyìí tó máa wo old woman yẹn, ìyá àgbà tó fi sílẹ̀ lábúlé wọn lọ́hùn. Wọ́n wá dárúkọ ẹ̀ lágbájá. Nígbà tó fẹ́ gba passport, àmọ́ àríọ̀ ṣe nǹkan kan àdààmú ẹ̀, kí ló ń sá fún wa fún?
kí ló sá fún wa fún? Gbogbo ìgbà tí o sì gba passport ọ̀hún wà yìí tó ń lọ embassy tó fẹ́ gba visa America, àkókò dí ọ lọ́wọ́ pé ọmọ gbà ṣe bá fọ́n visa náà ó sáfẹ́ délùú èbó sáá tó ìlú èbó náà ló ti dé yìí o tó lágbájá máa bọ̀ nílé o ìyàbá lọ́ntì ẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ lọ padà ló bá sọ pé òun padà sí Nàìjíríà lẹ́nìí kí ló dé kí ló ṣẹlẹ̀ ọlọ́sàn padà sí lẹ́sìn bíbọ̀ tó ń bọ̀ abúlé yẹn ló ń lọ straight kò jẹ́ èèyàn mọ́ látìgbà yẹn kò jẹ́ èèyàn mọ́ látìgbà yẹn ó sọ story yẹn ṣùgbọ́n látìgbà yẹn kò jẹ́ èèyàn mọ́. Ọṣẹ́ tí wọ́n máa ń ṣe nìyẹn, they monitor you tí o bá fara pamọ́ sínú Ọlọ́run òun náà ló lè bọ́ lọ́wọ́ wọn. Ogun ọ̀ràn àṣàsí ọ̀ràn àjẹ́ ọba ààrẹ tó bá ṣe kínní ọba gbẹbọ bá fẹ́ gbà ni wọ́n lè mọ́ gbẹbọ yẹn ẹbí a ṣe kọ́ wa ń léèwé wọ́n ní ogun ọ̀ràn wọn wípé wọ́n máa ń bẹ̀ wọ́n ni ẹ̀jẹ̀ tó bá fẹ́ gbẹ̀bẹ̀ ni àfi kó sádi Ọlọ́run tó jù wọ́n lọ nígbà táwa ń léèwé torí Yorùbá communication la ṣe wọ́n ní odù kan wà tí wọ́n sọ ń gbà yẹn wọ́n ní àwọn ènìyàn ń bọ̀ wá sí ìsàlẹ̀ yẹn pé odù yẹn ló gbé àwọn ẹlẹ́yẹ gangan wá sí ayé wọ́n ní àwọn ènìyàn ń bọ̀ wá sí ìsàlù ayé Olódùmarè ní kílẹ̀ ń bọ̀ wá ṣe wọ́n láwọn ń bọ̀ wá lówó àwọn ń bọ̀ wá bímọ àwọn ń bọ̀ wá gbélé ayé ṣeun rere gbogbo nǹkan rẹ̀ téèyàn máa ń ṣe wọn làwọn náà ń bọ̀ wá ṣe ilé ayé wọ́n ní kéṣù fi àṣẹ sí because ó ní mọ́ lu òlù sí nígbà yẹn tí wọ́n gẹ́gẹ́ bí mi ráàyè láti ṣàlàyé lórí ìyẹn lénìí. Wọ́n ní àwọn ènìyàn ìyẹn àwọn abara méjì ènìyàn àwọn afọ̀sánṣẹ́ ènìyàn forúṣẹranko àwọn ènìyàn náà àwọn náà tún lọ sọ́dọ̀ Olódùmarè wọ́n pé àwọn ń lọ sí sàlù ayé ǹjẹ́ kílẹ̀ ń lọ rèé ṣe ń sàlù ayé wọ́n láwọn ń lọ rèé bàṣẹ ọmọ ènìyàn jẹ́ ìyẹn ni pé mission tiwọn wọ́n ní wọn sọ pé kí èṣù ó fàṣẹ sí lẹ́sẹ̀kẹsẹ̀ ni báwọn ń bọ̀ lọ rèé bá iṣẹ́ àwọn ènìyàn jẹ́ iṣẹ́ ìmọ̀ọ́dì náà ló gbé àwọn ajogun mẹ́jọ wá sílé ayé má bínú pé mò ń ṣàlàyé nǹkan wọ̀nyí fún wa torí pé tẹ bá wo bòmí tẹ bá wo bẹ bá dẹ̀ máa wo àwọn ẹlẹ́sìn míì náà àwọn náà ò rí oríṣiríṣi àwọn nǹkan tí ẹ̀ ń wé ṣùgbọ́n à ń sọ lọ́nà ìlànà tiwa tí ó tún fi gbà yé wa kẹ́lì mọ̀ wo ṣẹ́ tí àwọn ènìyàn àwọn ẹ̀mí yìí ń ṣe àwọn ẹ̀mí wọ̀nyí ń ṣe àwọn ajogun tá à ń wí yìí alọ́wà nídìí òfò àdánù àìrọ́mọbí òṣì ìpọ́njú ẹ̀mí mẹ́jọ ni wọ́n tó báwọn nǹkan ẹ bá ń ṣẹlẹ̀ sí ọ àìní ó wáṣẹ́ òrìṣẹ́ àwọn ẹ̀mí kan ni they are not ordinary wọn àṣàsí ò sì ràn wọ́n because they are spirit ṣùgbọ́n agbára àdúà tó bá gbàdúà gidi gan tó súnmọ́ Ọlọ́run tó pe Ọlọ́run bó ṣe ń jẹ́ Ọlọ́run á sì dá ẹ lóhùn so àwọn ni monitoring spirit tó yẹ pé wọ́n máa ń takùn dínà ènìyàn wọ́n máa ń sáré lọ sí iwájú wọ́n máa ń lọ síwájú ènìyàn wọ́n á ti rí àṣeyọrí yẹn wọ́n á ti sáré lọ that is why most of the time aláǹtakùn ó ti sáré dé ojú ọ̀nà ó ti dójú ọ̀nà sórí jẹ́ kí n sọ àṣírí kan fún ọ ẹnìkan wà tó ti wà nínú òkùnkùn rí ó wá ń jẹ́rìí ó wá ní àkókò tí aláǹtakùn yẹn ti dé ó ní tó bá ju ẹ̀mí ẹ̀ bá sí àwọn aráabí yẹn wà ń bẹ̀ bó ṣe fojú ko báyìí wọ́n ń fi ẹrẹ́rìn ni ṣe ni wọ́n fi ẹrẹ́rìn pé àwọ̀ ti bá ṣùgbọ́n ọmọ nǹkan tó lè ṣe tó bá ti rírù nǹkan bẹ́ẹ̀ wà ní orúkọ Jésù ọ̀nà mi là lónìí ọjọ́ tí mo ń lọ ẹ́mbásì despite pé mo kúrò ní àdúgbò wa tá à ń gbé mo lọ stay sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi kan ní Ajawa Estate no flat tó ń dán wọ́n fi mí sínú yàrá tó ń dán mo ṣe ní kí n jí láàárọ̀ báyìí kí n jáde kí n wo kí n parí dọ́kúmẹ̀ kí n máa lọ báyìí mo kàn fojú ko ní mo ní lórúkọ Jésù ọ̀nà là fún mi lónìí ọ̀nà ṣí fún mi lónìí torí pé àwọn náà lórúkọ àwọn ni aláǹtakùn olúgàmagà abojú gbẹrẹgẹdẹ mo ní lórúkọ Jésù ọ̀nà ṣí fún mi lónìí Ọlọ́run dẹ̀ ṣẹ́gun nínú gbogbo àwọn tó wà ní line lọ́jọ́ yẹn tọ́lọ́run fún mi lápẹẹrẹ pé wọ́n ti lọ dínà ṣùgbọ́n ọ̀nà ṣí fèmí mo báwé kan pàdé tájọ dúró sí tájọ wà lórí line lọ́jọ́ yẹn àwọn olórí kóbìnrin yẹn fún mi ó ní kò fẹ́yàn kankan ó ní ẹ̀kẹta tó máa wáwájú ẹ̀ ó ní kì í fún yàn àánú ni tó bá ti fi orúkọ Olúwa síwájú
tó fi orúkọ Olúwa tó fi síwájú, torí pé àdúrà àti orúkọ Olúwa òun ló lè fi ṣẹ́gun wọn. Ẹ já wo ẹsẹ̀ kọkàndínlógún ibi tá a kà yẹn, Isaiah 59 yẹn verse 19. Ẹ jẹ́ ká wò. Ó ní wọn ó sì bẹ̀rù orúkọ Olúwa láti ìwọ̀ oòrùn wá àti ògo rẹ̀ láti ìlà oòrùn wá. Nígbà tí ọ̀tá yóò dé bí kíkún omi, ẹ̀mí Olúwa yóò gbé ọ̀págun dìde sí wọn. God will raise a standard against them. Eléyìí bọ́ ẹ̀ ní, ó ní, so shall they fear the name of the Lord from the west, and his glory from the risings of the sun. When the enemy shall come in like a flood, the Spirit of the Lord shall lift up a standard against him. So ẹ̀mí Ọlọ́run, agbára Ọlọ́run pẹ̀lú orúkọ Olúwa, wá pe orúkọ Jésù tó, lórúkọ Jésù ọ̀nà ṣí fún mi. Bíbélì sọ wípé a ti fi orúkọ kan fún wa lábẹ́ ọ̀run, èyí tó ju gbogbo orúkọ lọ, pé ní orúkọ Jésù kí gbogbo eékún kó máa wólẹ̀. Owó aláǹtakùn òun náà ń pè ní olúgàmagà, àbójú gbẹrẹgẹdẹ. Ẹ já wo Matthew chapter 17 verse 18 to 21. Let's look at Matthew 17. So orúkọ Olúwa òun náà la lè fi ṣẹ́gun wọn. 17. Let's look at Matthew 17 from verse 18. From verse 18. Jésù sì bá wí, ẹ̀mí èṣù náà sì jáde kúrò lára rẹ̀, ó sì mú ọmọ náà, a sì mú ọmọ náà lára dá ní wákàtí kan náà. Nígbà náà ni àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tọ̀ wá lẹ́yìn, wọ́n sì bi í pé, èéṣe tí àwa kò fi lè jáde? Jésù wí fún wọn pé, nítorí àìgbàgbọ́ yín ni. Lóòótọ́ ni mo wí fún yín, bí ẹ̀yin bá ní ìgbàgbọ́ bí hóró irúgbìn mọ́sítádì, ẹ̀yin ò wí fún òkè yìí pé, sí níhìn lọ, sí ọ̀hún, yóò sì ṣí, kò sì sí nǹkan tí ẹ kì yóò lè ṣe. Ṣùgbọ́n irú èyí kì í jáde lọ bí kò ṣe nípa àdúrà àti ààwẹ̀. Wàá jẹ́ tó ń gbàdúrà. Àwọn kókó àdúrà tá à ń gbà yìí, ó lè tó bá ń gbà àdúrà tó tẹ̀ mọ àwọn kókó àdúrà tó fẹ́ gbà, lọ sórí àwọn kinní wa, bó jẹ́ YouTube ni, wàá rí àwọn kókó àdúrà tó pọ̀ rẹpẹtẹ. Bó jẹ́ lórí òwò aláǹtakùn ló fẹ́ gbàdúrà rí, wàá rí wípé wàá rí àwọn kókó àdúrà tó máa gbà sí. So ọ̀kan nínú àwọn ọlọ́pàá òkùnkùn ó ní aláǹtakùn jẹ́. Ọlọ́pàá òkùnkùn. Tá bá ń sọ̀rọ̀ ọlọ́pàá òkùnkùn, àwọn these are the secret police, the spiritual secret police that they torment human being day and night. Ọ̀rẹ́ mi kan ni mo gbàdúrà fún ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn. Òun tiẹ̀ tó bá ti sùn báyìí, kì í ṣe wípé bóyá ó máa rí obìnrin láti wá bá sùn. Ó ní àwọn ẹ̀mí èṣù wọ́n máa wá, wọ́n á rèpù òun. Bóun sùn lọ́sàn-án, bóun sùn lóru, òun á dẹ̀ dà sára. Àwọn ẹ̀mí èṣù ni. Ó sùn lọ́jọ́ kan, sá kúrò léèwé, wá bá mi nílé. Ó lẹ́ẹ̀mẹ́ta lòun ti fẹ́ commit suicide, páyé ti sú òun. Ó ò ní kú. A gbàdúrà náà ni. A sì gbàdúrà. Ọlọ́run sì ṣẹ́ ogun yẹn. Ó wá ń sọ fún mi, ó ní these are the enemy you cannot call the police to come and arrest. These are the enemy you cannot call 911. Bóyá kẹ́ emergency o, àbẹ́ pé you cannot even invite your father to come and fight for you. Ọmọ kan mo bá pàdé ní ó wá sí redemption camp lọ́jọ́ kan. Mo wá rí ó fa nylon bag kan báyìí dání, ó wọ bedroom slippers. Wá lóun fẹ́ rí dádì. Mo ní irú àkókò wọn rí dádì, mo ní kí ni problem ẹ? Ó ní mo ní àwọn àfàdúrà jagun ló wà ń bẹ̀ yẹn, lọ sí ilé prayer, wọ́n gbàdúrà fún ẹ. Àwọn pastors wà lára, wọ́n lè rí ẹ. Ṣùgbọ́n wọn náà wo millions yẹn, gbogbo ẹ fẹ́ rí dádì lẹ́ẹ̀kan ṣoṣo nípa dádì. So wàá tún sọjọ́ tí wọ́n rí dádì ló tún wáyìí. So kí ni tí ọjọ́ ìṣòtẹ́rí ńgbà tí ó tẹnu bọ ìṣòro ayé ẹ̀? Bàbá rẹ̀ ò lè gbà, ìyá rẹ̀ ò lè gbà, kọ́dà kò sẹ́ni tó lè gbà fi Jésù, àfọlọ́run nìkan. Ìṣòro ẹ̀ ni pé ó jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ gíga, mi ní dárúkọ yunifásitì yẹn, ní ilé ẹ̀kọ́ gíga. Ó ní girlfriend kan. Girlfriend tó ní yìí, ó ti bá alájọṣepọ̀
girlfriend yẹn wá jọmọ ẹgbẹ́ òkùnkùn. Ìyẹn wá ṣàlàyé fún wípé àfi kó wọnú ẹgbẹ́ òun o, pé ìsàlẹ̀ omi làwọn tí ń ṣe meeting. Ó lóun wá lọ. Ìyẹn àwọn jàtúká. Ó ní ṣùgbọ́n ti fàmì sí òun lára pé ẹnikẹ́ni tó bá rí òun kan pa òun, wọ́n ti fàmì sí lára. So ó wá sá káàkiri gbogbo school, kò lè gbé school mọ́. Ó ní ìtó bá òun nínú jẹ́ ni pé òun tó sá lọ sílé ọ̀rẹ́ òun kan, òun gbé bẹ̀ ọlọ́mọ ọdún 6 torí pé ó ní ẹ̀mí marine spirit yẹn. Ó ló dẹ̀ kó poison, oúnjẹ tó ń fẹ́ jẹ ó lọ da poison sí, ṣùgbọ́n wọ́n rí. Wọ́n á bi léèrè kí nìdí tó fi da poison sí. Òun ló wá ṣàlàyé pé ó ní àmì wà lára ẹ̀. Wọ́n dẹ̀ ti instruct nínú ẹgbẹ́ àwọn pé ẹnikẹ́ni tó bá ti rí kan pa pé kí wọ́n pa ni. Wọ́n wá ní kí ni ìgbìyànjú táwọn òbí ẹ̀ ṣe. Ó ní wọ́n ti sapásapá, kò sí nǹkan tí wọ́n lè ṣe. Ó ní kódà tó bá yẹ pé òun bá ń lọ sọ́dọ̀ ìránṣẹ́ Ọlọ́run tí ó lè gbàdúrà fóun, tí ogun ó fi ṣẹ́. Ó ní tí àwọn tó bá jẹ́ ọ̀ṣà tó bá pọ́n wà nú ẹ̀mí yẹn, ó ní wọ́n máa dojú ìjà kan, wọ́n máa lé òun padà ni. Tó bá yẹ pé àwọn tó jẹ́ security, àwọn tó ń secure, tó bá yẹ pé wọ́n wà nínú kinní yẹn, wọ́n máa lé òun ni. Wọ́n á lé òun bí olè. Bẹ́ẹ̀ mi pé nǹkan tóun ṣe ò dáa. Ẹ wo bógun yẹn ṣe gbòjì kan tó. Ṣé ẹ mọ̀ pé ogun yẹn gbòjì kan? Ogun tó gbòjì kan la fẹ́ gbàdúrà lé lórí ní ọjọ́ Sátidé tó ń bọ̀ lórí òkè. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi, gbogbo ẹ̀yin tí ẹ bá ń gbọ́ ètò yìí, Sátidé tí ń bọ̀ yìí, a máa ní ìpàdé àdúrà interdenominational prayer mountain nínú ìjọ wa, the Redeemed Christian Church of God, Fountain of Power, orísun agbára. Mo kọ àdírẹ́sì yẹn sísàlẹ̀. Láago 9 àárọ̀, Redeemed Christian Church of God, Fountain of Power, orísun agbára, English stroke Yorùbá parish. Peter ti ń fàdí èdè Yorùbá pọ́nbélé gbàdúrà gidi gan. Bá ṣe máa ń gbà lórí òkè Nàìjíríà, la ṣe máa ń gbà. Ẹ jẹ́ àjọ pàdé láago 9 òwúrọ̀ ní nọ́mbà 11965 Bisonet Street, Suite 106E, Houston, Texas 77099. Ibẹ̀ la kalẹ̀ sí. Ẹ lè pè mí lórí aago lẹ́yìn ètò, àbí tẹ́ ẹ bá ń bọ̀ bóyá tètè gẹ́ẹ̀tì ọ̀nà, pè mí lórí +1 281 857 3658. God bless you. Brother Farouk Kotun, God bless you, sir. Ẹ ṣé o, bẹ́ẹ̀ ṣe ń wọlé yẹn. Gbogbo ẹ̀yin tẹ́ ń wọlé, ẹ máa bá wa share ètò yẹn. Àwọn àpẹẹrẹ wo lèèyàn máa rí tí òwú aláǹtakùn bá ń bá èèyàn jìjàkadì, tí ayé bá ń lo òwú aláǹtakùn láti dojú ogun kọ ènìyàn? Kí làwọn àpẹẹrẹ? What are the symptoms you begin to experience? Àwọn àpẹẹrẹ téèyàn máa rí téèyàn bá ní ìdojúkọ pẹ̀lú òwú aláǹtakùn òkùnkùn. A máa ní ìfàsẹ́yìn, ọgbà ìfàsẹ́yìn, àlá ìfàsẹ́yìn ló máa lá. Kíkọ́ mọ bára ẹ ní àwọn ilé ìwé àtijọ́, àwọn ilé tẹ́ ti gbé rí tipẹ́tipẹ́, àwọn ìfàsẹ́yìn. Kí ìjákulẹ̀ sá máa wá, ìjákulẹ̀ kó bẹ̀rẹ̀ nǹkan, kí gbogbo ẹ̀ mọ jákùdé. Bí bẹ́nìkan bá fún ọ pé màá ràn ẹ́ lọ́wọ́, at the end of this, ìjákulẹ̀ ni. Promise and fail, miscarriage, ọmọ ń fà á. Àwọn iṣẹ́ ibi wọn ni, ìkórira àti àìrí ojú rere. People will just hate you for nothing. When everybody obtain favor, when it come to your own turn, the thing will be changed. Bóyá bá ti ń rí àánú tán rójú rere tán ràn wọ́n lọ́wọ́, everybody ń lọ lágbájá lọ orí tiẹ̀ ṣe. Bó bá pọ́n excuse me, bó bá dórí tiẹ̀ ní wọ́n á di pé kíní yẹn yí dàndé. Ara àwọn àpẹẹrẹ yẹn nìyẹn. Bad luck àti impossibility, àwọn kò ṣeé ṣe. Kí ọ̀kan máa ní bad luck ṣá, gbogbo èèyàn máa rí tiẹ̀ ṣe, kó wá dórí tiẹ̀ kó má ṣe ṣe. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ogun ni. Àìlérè tàbí àìjèrè, kí èèyàn ṣiṣẹ́ kó má sí èrè, kò sí àkójọ kan nínú ẹ̀. And you know the business. Gbogbo àpalu business yẹn ló mọ̀, but yet kò sí èrè ń bẹ̀. Àìlérè, mímúra ṣiṣẹ́ pẹ̀lú ipá láì ní èrè nínú. Múra ṣiṣẹ́ yẹn, gbogbo tí èèyàn ń ṣe nìwọ náà ń ṣe, but yet there's nothing to show for it.
Iṣẹ́ wọn nìyẹn. Iṣẹ́ wọn nìyẹn. They are monitoring your life. They are seeing it as you are hustling. They are somewhere and they are ahead of you. Wọ́n ti wà wájú bí ìkóríta tí èrè ti fẹ́ jáde yẹn. Wọ́n á gbé gidi náà, wọ́n á block ẹ̀ fún ẹ. Wọ́n á block ẹ̀, wọ́n á kàn forí ko ni wọ́n á rẹ́rìn-ín. Àwọn ẹ̀rín yẹn gbọ́n á lọ́wọ́ ti bà. Delay, ìdádúró. Kankan mọ ní ìdádúró. Ẹlòmíràn wà bí ó wọ school, ó pẹ́ kó tó wọ school. Ó tún wọ school ọ̀ǹtàn náà. Ó tún fẹ́ jáde, ó tún jáde gan, gbogbo àwọn ẹgbẹ́ ti jáde. Òun sì ní carry over. Lẹ́yìn tó tún jáde gan, ó tún wáṣẹ́ nǹkan ẹ̀ ṣáà delay ẹ̀. Just delay you. Dá ẹ dúró sójú kan ṣoṣo. Ọpẹ́ kó tó rí ìyàwó, kó tó ríṣẹ́, kó tó rí ìyàwó, tó fẹ́ bímọ, ó fẹ́ ń wo ju Ọlọ́run fún ọmọ náà. Everything is always at slow line. Iṣẹ́ wọn ni. Ìjákulẹ̀ àtàìláṣeyọrí, kí àwọn láṣeyọrí. Iṣẹ́ àwọn ará bí ni. Kí àwọn lè gbàdúrà. You want to pray. Ó fẹ́ gbàdúrà, wá kàn rí pé ó ń rẹ̀ ọ́. Fẹ́ gbìyànjú àti gbàdúrà, ó ṣáà ń rẹ̀ ọ́. Ó tún dórí àdúrà gan, òtún ọmọ tó fẹ́ wí mọ́. Òmọ tó wá kó ìrẹ̀wẹ̀sì bá ọ. Ó fẹ́ lọ sí church, ó fẹ́ lọ gbàdúrà, ó fẹ́ lọ bí àdúrà, ó fẹ́ lọ bí ìsọjí, ó fẹ́ kàrọ̀ Ọlọ́run, quiet time. Wọ́n á gbà lọ́wọ́ ẹ pápátá. Wọ́n mọ̀ pé òun ọ̀nà àbáyọ nìyẹn. Àkókò tó fẹ́ lọ yẹn gangan. Wọ́n á wà kankan di ẹ lọ́wọ́. Nígbà tí mo la ọ̀pọ̀lọpọ̀ orú nǹkan báyìí kọjá, mo wá determine pé mo fẹ́ lọ orí òkè, mo fẹ́ lọ gbàdúrà. Fún ìgbà àkọ́kọ́, mo ti wà nú àwẹ̀. Bíríbírí ni mo fẹ́ lọ. Ọjọ́ yẹn mo ti bẹ̀rẹ̀ àwẹ̀. Pé tó bá ti ọjọ́ kejì yẹn mi ní lọ bí iṣẹ́, tí bá ti jí láàárọ̀ kùtùkùtù, orí òkè ni mo ń lọ. Yẹn nígbà yẹn lọ́hùn. In some years, mi ti máa rí rárá gbà yẹn. So, ṣé ẹ mọ̀ wípé aago 5 ìdájí ó lẹ́nìkan wá ká mi mọ́lé. Bó ṣe ká mi mọ́lé nìyẹn, oníṣẹ́ kan mà tún yọ níbì kan. Kí n wá lọ, odidi ilé ni o, wọ́n fẹ́ gbé fún mi. Làbámọ̀ gbéra o, àkọ́kọ́ lọ Òdùmọ̀tà. Mo lókè, jẹ́ sáré lọ rí ẹni yẹn kí n padà wá. Àbá kọ́kọ́ lọ Òdùmọ̀tà. Làbá pẹ́ ń bẹ̀ yẹn, ẹni yẹn bá ní a gbọ́dọ̀ lọ wo ilé yẹn, Badagry ló wà. Bá a tún ṣe wọ mọ́tò lọ nìyẹn. Làbá lọ Badagry, mo take gbogbo measurement, gbogbo nǹkan tá a fẹ́ lò. Nígbà tí yẹn dórílé, aago 5 ti lù. Agbára káká. Nígbà tí yẹn mo ṣáà ṣe ìpinnu ni, ó yẹn ṣáà ń fà á kí n má lọ. Mo wá pinnu pé lórúkọ Jésù máa lọ. Mo ṣe bọ́ sọ́nà nìyẹn. Kì í ṣerú ayé ìsìn o. Mo dé Ìbàdàn láago 8 alẹ́. Orí òkè Ìkòyí mo dẹ̀ ń lọ. Òjò bá bẹ̀rẹ̀. Òjò ńlá bá tún bẹ̀rẹ̀. Mo ṣáà ń gbàdúrà. Ọwọ́ akùká tún rí mọ́tò tó ń lọ, ọkọ̀ tó ń lọ sórí òkè Ìkòyí. Kò sí. Aago 9 alẹ́ lù bá mi ń bẹ̀. Bí ọkọ̀ bọ́lẹ̀ kájà kan ṣe dé nìyẹn. Gbogbo wa bá rọ́ sí. Mo ṣe bá mọ́tò yẹn. Mo bá gbé wa dé ọ̀nà Àpòmù. Àṣàfẹsẹ̀ rìn yòókù lóru yẹn. Láfẹsẹ̀ rìn. Nítorí pé sẹ́rí ogun yẹn kò rọrùn. Ṣùgbọ́n mo lọ sórí òkè yẹn. Adórí òkè adẹ̀ lu ọjọ́ 3 yẹn. Adẹ̀ gbàdúrà yẹn. Àdúrà yẹn sì gbà. So wọ́n máa ń fẹ́ fà ẹ́, wọ́n ní fẹ́ kó gbàdúrà yẹn. Ìgbà mìíràn wà, wọ́n máa ń kọ́lé àìsàn síyàn lára. Bí kò máa fòníkú fọ̀lá dìde, fọ̀lá rẹ̀wẹ̀sì, oríṣiríṣi àìsàn àti ìkọ̀sílẹ̀, rejection. People will hate you. They will just, ó fẹ́ ṣiṣẹ́ ilé, wọ́n á reject ẹ. Ó fẹ́ ṣètò, wọ́n á reject ẹ as if you are the only one in the world. Ìgbésí ayé, ó máa ń jẹ́ kí èèyàn gbé ìgbésí ayé àìléso. Ìgbésí ayé tí ò léso. Fruitless life. Ó máa ń fa ìbànújẹ́ àti ìkorò ọkàn. Ẹni tí ò láṣeyọrí can he be happy? A kàn máa kanra mọ́ oríṣiríṣi èèyàn ní ìṣòro tiẹ̀ ni ó máa fi kanra. Torí ó máa ní ìkorò ọkàn, ìbànújẹ́. Ó máa ń fa àìrówó ná. Àkókò tó nílò owó fún nǹkan gidi, á ṣe ọ̀nà, kò ní jẹ́ kó rówó ṣe. Nǹkan yẹn ó máa ń jẹ́ kí àwọn olùrànlọ́wọ́ kán pààyàn tì, àtọ́ ẹ̀ kán rẹ̀ lọ́wọ́. They will just abandon you. Those your helper, those that can help you, it will make them to abandon you, to just leave you alone. Even if they are your uncle,
If your uncle, even if he's a president, they don't want to see you. Even if they are governor, they don't want to see you. And they'll be helping some other people that they don't know. But for you, they won't see the reason to help you at that time. Iṣẹ́ wọn nìyẹn. Ó máa ń fa frustration. Ó máa ń fa frustration. Nǹkan kan súnyàn pápátá. Ó máa ń fa ìṣòro sínú ìgbéyàwó. Inú ìgbéyàwó, ẹlọ́kọ àtìyàwó ojoojúmọ́ ìjà ni. Àwọn nǹkan tí wọ́n máa ń dálẹ̀ nìyẹn. Àwọn ọṣẹ́ tí àwọn ẹ̀mí yẹn ń ṣe, they are evil spirit. They are evil spirit. And they are using that channel to attack human beings. Ó wá gbàdúrà, wá ní Olúwa, gbogbo òwú aláǹtakùn tó lẹ̀ mọ́ àyànmọ́ mi, Olúwa jẹ́ kó gbiná sọnù lónìí lórúkọ Jésù. Gbogbo òwú aláǹtakùn, àyànmọ́ ẹlòmíì, àyànmọ́ tẹ́lòmíì gbé wá sáyé, àyànmọ́ gidi ni. Àyànmọ́ á lówó, bó bá dọ̀dọ̀ wòlíì kan, àwọn alọ́jọ́ ọ̀la rẹ̀ dára, alọ́jọ́ rẹ̀. Ṣùgbọ́n agbára kan ó ti kà mọ́, ó ti fi sákà mọ́, wọ́n ti wé. Ẹ bá rí mo rántí ewì bàbá wa kan, ó ní wọ́n ní ọ̀bọ̀nbọ̀n ni wọ́n kìlọ̀ fún lọ́jọ́ sí, wọ́n ní kó máa rọra pé ayé ń bẹ. Wọ́n ní ọ̀bọ̀nbọ̀n kò gbọ́ rárá, bó ti ń fò ní kò parapá, bó ti ń fò ní ń bọ̀. Ọ̀bọ̀nbọ̀n fòfòfò, ó forí kó wú aláǹtakùn, agara dá tata, wàràǹwárẹ́, tata sàbámà. Immediately ẹ rí pé kíní yẹn burú gan. Bó ṣe mú tata ni wọ́n máa sáré ran òwú yẹn, ni wọ́n máa fi yíká, bí wọ́n ṣe máa ń fi yí àyànmọ́ ẹlòmíì ká nìyẹn. Wọ́n á blọọkù ẹ̀ níwájú lọ́tùn lósì, gbogbo ọ̀nà tó lè gbà rí ìrànlọ́wọ́, wọ́n á lé àwọn olùrànlọ́wọ́ yẹn jáde jìnnà sí. Wọ́n á gbàdúrà, Olúwa o, gbogbo òwú aláǹtakùn tó lẹ̀ mọ́ àyànmọ́ mi, jẹ́ kó gbiná sọnù lónìí. Gbogbo òwú aláǹtakùn tó lẹ̀ mọ́ àyànmọ́ mi, Olúwa jẹ́ kó gbiná sọnù lónìí. One of our father in the Lord, Pastor Olajuwon Adekoya, you are welcome, sir. God bless you, sir. More anointing, sir. I honor God in your life. Ẹ bá mi kí mọ́mí o, God bless you. And all our brethren at Ebute Meta. Wá gbàdúrà, Olúwa, gbogbo òwú aláǹtakùn tó lẹ̀ mọ́ àyànmọ́ mi, Olúwa jẹ́ kó gbiná sọnù lónìí. Ẹ̀mí mímọ́ jẹ́ kó gbiná sọnù lónìí. Gbogbo òwú aláǹtakùn tó lẹ̀ mọ́ àyànmọ́ mi, tó ń dí ògo ayé mi lọ́wọ́, Olúwa fi iná bọ̀ sọnù kúrò láyé mi. Ẹ má fi iná bọ̀, ya máa gbàdúrà, orúkọ Jésù, orúkọ Jésù. Gbogbo òwú aláǹtakùn tó lè lẹ̀ mọ́ àyànmọ́ mi, tó lè lẹ̀ mọ́ ìlọsíwájú mi, tó lè lẹ̀ mọ́ ògo mi, lórúkọ Jésù. Olúwa finá jó, finá jó, finá jó, máa bọ̀ pẹ̀lú ọwọ́ iná, pẹ̀lú ọwọ́ agbára. Olúwa máa bọ̀, finá jó, ẹ má finá jó, Olúwa finá jó. Jésù Olúwa wa. Àwọn àdúrà yẹn pẹ́pẹ́ lára máa gbà. Tá a bá wá ṣe tán, bóyá o wá lọ́nú àwẹ̀, o lè padà sórí program yẹn kó tún wò, kó wá bẹ̀ sí ní wo àwọn prayer point yẹn, kó gbé kalẹ̀, kó bẹ̀ sí ní gbà. Olúwa sì gbàdúrà, Olúwa sì gbọ́ àdúrà rẹ. Wá tó gbàdúrà pé Olúwa, gbogbo jàǹkáríwọ̀ ìfàsẹ́yìn, àìní, òṣì àti ìpọ́njú tó yí mi ká, lórúkọ Jésù, ẹ máa gbiná, ẹ máa gbiná. Gbogbo jàǹkáríwọ̀ ìfàsẹ́yìn, àìní, òṣì àti ìpọ́njú tó yí mi ká. Ẹ̀gbọ́n tí ìwé Àìsáyà yẹn sọ, ó ní òwú wọn kò ṣeé hun aṣọ. Òwú aláǹtakùn kò ṣeé hun aṣọ. Ó ní iṣẹ́ ibi ló wà lọ́wọ́ wọn. Ó lẹ́ni tó bá tẹ ẹni tó bá tẹ ẹyin wọn mọ́lẹ̀, kíkú ni yóò kú. Wọ́n gbàdúrà, Olúwa o, gbogbo jàǹkáríwọ̀ ìfàsẹ́yìn àti àìní, òṣì àti ìpọ́njú tó yí mi ká, Olúwa fi iná jó dànù, fi iná jó dànù. Olúwa fi iná jó gbogbo jàǹkáríwọ̀ ìfàsẹ́yìn tó yí mi ká. Olúwa fi iná jó, Olúwa fi iná jó, Olúwa fi iná jó, tó lè yí àyànmọ́ mi ká, tó lè wà níbi iṣẹ́ mi, tó lè wà nínú ilé mi, tó lè wà ní kọ̀rọ̀ yàrá mi. Olúwa máa fi iná jó, Olúwa máa fi iná jó. Jésù Olúwa wa. Jẹ́ n tún ka bẹ̀yẹn fún ẹ lẹ́ẹ̀kan sí. Isaiah 59, I'm reading from verse 5. Ó ní wọ́n pa ẹyin paramọ́lẹ̀, wọ́n hun òwú aláǹtakùn. Ẹni tí ó jẹ nínú ẹyin wọn yóò kú, àti èyí tí a tẹ̀ bẹ́ ọ̀ká jáde. Okùn wọn kì yóò di òwú. Verse 6 nìyẹn. Bẹ́ẹ̀ ni wọn kì yóò fi iṣẹ́ wọn bo ara wọn. Iṣẹ́ wọn ni iṣẹ́ ìkà,
iṣẹ́ ipá sì ń bẹ lé ọwọ́ wọn. Bá tó kà síwájú sí á ṣàlàyé. Ẹ jẹ́ á tún lọ gbàdúrà wípé Olúwa, gbogbo jàǹkárìwọ̀ tí a fojú rí àti èyí tí a kò fojú rí tó ń tẹ̀lé mi kiri, ẹ máa gbiná. Wàá rí ìgbà míì wà ọkàn ń lọ, ó máa fíìlì ẹ̀ pé òun forí kàn kankan, wàá dẹ̀ mú òní rí. These are the invisible cobweb surrounding your life in order to block your way, in order to make you to become nothing. Your helper, the helper of your destiny, will not be able to see you. Even if they see you, they will not see any reason to help you. Agbàdúrà, Olúwa, gbogbo wa aláǹtakùn tá a fojú rí àti tá a fojú rí tó yí mi ká, lórúkọ Jésù ẹ máa gbiná, ẹ máa gbiná. Gbogbo wa aláǹtakùn òkùnkùn tó yí mi ká láti dojú ìjà kọ mí, láti ṣe àyànmọ́ mi lọ́sẹ̀, ó yá lórúkọ Jésù ẹ gbiná, ẹ gbiná. Máa gbàdúrà lórúkọ Jésù. Gbogbo wa aláǹtakùn èyí tá a fi yí mi ká láti dènà ire mi, láti dènà ìlọsíwájú mi, mo sọ ní orúkọ Jésù, ẹ máa gbiná, 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 ẹ máa gbiná lórúkọ Jésù, ẹ máa gbiná. Jésù Olúwa wa. Tún gbàdúrà gbogbo aláǹtakùn tí a dẹ sójú ọ̀nà mi, tí a dẹ sójú ọ̀nà mi, ẹni tí ó dẹyìn oníkẹ́ lọ mú, ẹ ò gbọdọ̀ mú mi lórúkọ Jésù. Gbogbo òwú aláǹtakùn tá a dẹ, wọ́n máa ń dẹ sójú ọ̀nà ènìyàn, wọ́n máa ń dẹ sójú ọ̀nà ènìyàn. Mo sì sọ fún yín wípé àwọn náà lórúkọ tiwọn, ṣùgbọ́n nígbà tó bá débẹ̀ tó bá pè mo rí ọ, ìwọ òwú aláǹtakùn olúgàmagà abojú gbẹrẹgbẹrẹ, mo rí ọ. Wọ́n wà á mọ̀ ìpò wọ́n mọ̀ ọkùnrin ó ti já wa o, torí pé àwọn ẹ̀mí yẹn wà ní kọ́nà ń bẹ̀. Wọ́n á wá bẹ̀rẹ̀ sí ní fi ẹrẹ́rìn gẹ́gẹ́ bó ṣe forí ko. Wá gbàdúrà gbogbo òwú aláǹtakùn tá a dẹ sójú ọ̀nà mi, lórúkọ Jésù ẹ máa gbiná, ẹ ò gbọdọ̀ mú mi. Ẹni tó dẹyìn ni kẹ́ lọ rèé mú lórúkọ Jésù, lórúkọ Jésù. Bẹ̀rẹ̀ sí ní paláṣẹ, wàá máa sọ tàṣẹ ni. That is the language tí a fi ń gbàdúrà ní àkókò. Wàá paláṣẹ ni, ò ní láti bẹ̀bẹ̀, torí pé ọmọ Ọlọ́run ni ọ́. Gbogbo òwú aláǹtakùn tá a dẹ sójú ọ̀nà mi, ẹ gbiná, ẹ gbiná. Ẹni tó dẹyìn síbẹ̀ ní kẹ́ lọ rèé mú, kì í ṣe mi. Lórúkọ Jésù èmi bọ́ lọ́wọ́ yín, mo bọ́ lórúkọ ti Jésù, lórúkọ ti Bàbá, lórúkọ ti Ọmọ, lórúkọ ti Ẹ̀mí Mímọ́. Mo bọ́ lọ́wọ́ òwú aláǹtakùn ibi, gbogbo òwú aláǹtakùn tá a dẹ sójú ọ̀nà mi, ẹni tó dẹyìn ní kẹ́ lọ rèé mú, kì í ṣe mi. Lórúkọ Jésù ẹ máa gbiná, ẹ máa gbiná. Jésù Olúwa wa. Wàá tún gbàdúrà báyìí pé ẹ̀jẹ̀ Jésù o, ó yá máa san gbogbo jàǹkárìwọ̀ tó fẹ́ já mi bọ́ dànù lónìí. Ẹ̀jẹ̀ Jésù máa san gbogbo jàǹkárìwọ̀ tó fẹ́ já mi bọ́. Sẹ́rí àwọn ẹ̀mí yẹn wọn ò ní kó o má gòkè. Ẹlòmíràn ti gòkè ṣùgbọ́n wọ́n fẹ́ jábọ́. Ẹ wo ewì ráńpẹ́ tí mo sọ yẹn, tí mo pé wọ́n ní ọ̀bọ̀nbọ̀n ló fò pẹ̀rẹ̀ níjọ́sí, wọ́n ní kó rọra máa ṣe nítorí pé ayé ń bẹ. Wọ́n ní kó rọra máa ṣe wípé ayé ń bẹ nítorí pé ilẹ̀ ń yọ̀. Wọ́n ní kò parapá bó ti ń fò ní ń bà. Ọ̀bọ̀nbọ̀n ń fòfòfò, ó ń fò lọ sókè ni ó fòfòfò, ó forí kó wọ aláǹtakùn agárágá tata ọ̀wàrà wẹ́rẹ́ tata ṣàbámà, ó yí mọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ní ìwọ́wọ́ ó fẹ́ gòkè. Gbogbo òwú aláǹtakùn tó fẹ́ já mi bọ́, ẹ̀jẹ̀ Jésù máa fọ̀ wọ́n dànù, máa ṣàn wọ́n dànù. Ẹ̀jẹ̀ Jésù máa ṣàn wọ́n dànù. Gbogbo òwú aláǹtakùn tó fẹ́ já mi bọ́, ẹ̀jẹ̀ Jésù máa ṣàn wọ́n dànù. Ẹ̀jẹ̀ Jésù máa ṣàn wọ́n dànù. Ó yá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà yẹn lórúkọ Jésù. Gbogbo òwú aláǹtakùn tó fẹ́ já mi bọ́, ẹ̀jẹ̀ Jésù máa ṣàn wọ́n dànù. Ẹ̀jẹ̀ Jésù máa ṣàn wọ́n dànù. Mi ò gbọdọ̀ jábọ́ lórúkọ Jésù, mi ò gbọdọ̀ jábọ́. Ẹ̀jẹ̀ Jésù máa ṣàn wọ́n dànù. Jésù Olúwa wa. Wà á tún gbàdúrà, wà ní ẹ̀jẹ̀ Jésù o, pa gbogbo ohun tí ó ń yọ ìṣúwó náà mi lẹ́nu, tó ń yọ ìṣúwó náà mi, Olúwa bẹ̀rẹ̀ sí ní pa wọ́n lẹ́nu mọ́. Tàbí ohunkóhun tó mú mi máa ná àná dànù, ẹ̀jẹ̀ Jésù máa pa wọ́n lẹ́nu mọ́. Silence them. Everything that is troubling my finance, everything that is troubling my finance, silence them today. Gbogbo ohun tó ń yọ ìṣúwó náà mi lẹ́nu, everything that is making me to spend unnecessarily,
tó ń jọ èṣù tó ń jẹ́ kí n máa náànà dànù. Ẹlòmíràn wà á kó owó sórí ọjà kan, kò ní rí èrè, kò ní rí ojú owó. Ẹlòmíràn tún lọ rè ya owó, á gbé sórí ọjà, kò ní rí nǹkan kan. Gbogbo agbára tó mú mi náànà dànù, Olúwa o, lónìí àṣẹ ọ̀run pa wọ́n lẹ́nu mọ́. Olúwa pa wọ́n lẹ́nu mọ́. Ẹ̀mọ́ pa wọ́n lẹ́nu mọ́. Gbogbo agbára tó ń yọ ìṣúwó náà mi lẹ́nu, Olúwa fi wọ́n ṣòfò dànù. Gbogbo agbára tó mú kí n máa náànà dànù, lórúkọ Jésù, ọyẹ panumọ́ lónìí. Ẹ máa di asán, ẹ máa fọ́ dànù, ẹ máa di òfo. Lórúkọ Jésù, máa sọ di àdúrà. Lórúkọ Jésù, gbogbo agbára tó ń yọ ìṣúwó náà mi lẹ́nu, gbogbo agbára tó ń yọ ìṣúwó náà mi lẹ́nu, lórúkọ Jésù, ẹ máa di asán, ẹ máa di asán, ẹ máa fọ́, ẹ máa fọ́, ẹ máa fọ́, ẹ máa fọ́, ẹ máa fọ́. Gbogbo agbára tí ń jẹ́ kí n máa náànà dànù, mo fi ń gégùn lórúkọ Jésù. Ẹ máa di asán, ẹ panumọ́ láti òní lọ. Ẹ má ṣe yọ mí lẹ́nu mọ́ lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Wá tún gbàdúrà wá ní Olúwa, gbogbo obìnrin òkùnkùn tàbí ọkùnrin òkùnkùn tí a fi jàǹkárìwọ̀, tó ń fi jàǹkárìwọ̀ já ayé mi lógun, jẹ́ kí wọ́n gba ọgbẹ́ ikú láti ọ̀dọ̀ rẹ wá. Gbogbo obìnrin òkùnkùn, gbogbo ọkùnrin òkùnkùn tí wọ́n fi jàǹkárìwọ̀ òkùnkùn já ayé mi lógun, Olúwa ṣá wọn lọ́gbẹ́ ikú lónìí. Sẹ́mọ̀ tí obìnrin òkùnkùn lè fi jàǹkárìwọ̀, ó lè fi já ayé èèyàn lógun. Ọkùnrin òkùnkùn wọ́n lè fi jàǹkárìwọ̀ òkùnkùn, wọ́n á fi já ayé èèyàn lógun. Wọ́n láwọn abákanlẹ̀. Gbogbo ẹnikẹ́ni tó ń fi jàǹkárìwọ̀ òkùnkùn já ayé mi lógun, tàbí ẹnikẹ́ni tó ń fi àṣàsí bá mi jà, tàbí ẹnikẹ́ni tó ń perí mi níbi, Olúwa ṣá wọn lọ́gbẹ́ ikú lónìí. Ẹ̀mí mímọ́ ṣá wọn lọ́gbẹ́ ikú. Ẹ jẹ́ á gbàdúrà yẹn. Orúkọ Jésù, Ọlọ́run ẹ̀mí mímọ́, ẹnikẹ́ni tó ń fi jàǹkárìwọ̀ òkùnkùn tó fi ń já ayé mi lógun, ẹnikẹ́ni tó ń bá àyànmọ́ mi jagun, ẹnikẹ́ni tó ń bá ìràwọ̀ mi jagun, ẹnikẹ́ni tó ń lo àṣàsí tàbí mórúkọ mi lọ sílé adáhunṣe láti bá ayé mi jagun, Olúwa ṣá wọn lọ́gbẹ́ ikú. Ẹ̀mí mímọ́ ṣá wọn lọ́gbẹ́ ikú. Ayérayé ṣá wọn lọ́gbẹ́ ikú. Ẹ̀mọ́ ṣá wọn lọ́gbẹ́ ikú. Jésù ṣá wọn lọ́gbẹ́ ikú. Jésù Olúwa wa. Jẹ́ kí n sọ fún ọ, tí alágbára tí ń yọ ayé rẹ lẹ́nu, tí ó bá fayé lẹ̀, kò ní jẹ́ kó o nísinmi. Tí Jésù Olúwa wa tó jẹ́ ènìyàn àti Ọlọ́run tó ní ìdojúkọ ogun yẹn, tó jẹ́ pé Ọlọ́run yanjú alágbára yẹn kó tó jẹ́ kí ìràwọ̀ rẹ̀ ọ̀tàn. Kò sí ẹni tó jẹ́ ọmọ ológo tí ò kí ní àwọn alágbára tí wọ́n máa fẹ́ yọ ìràwọ̀ wọn lẹ́nu. Ẹ já wo Mátíù orí 2 ẹsẹ̀ 19 ká wo nǹkan tó ṣẹlẹ̀ sí alágbára ní ìgbà tí wọ́n ní odidi Jésù, wọ́n ní kán gbé lọ sí exile nítorí alágbára. Ibi tí ìmúṣẹ àmọ̀yánmọ́ rẹ̀ sì wà, Jerusalem ni. Wọ́n ní kán gbé lọ sí, Ọlọ́run sọ fún Mary, máa lọ sá lọ sí exile. Àwọn kan wà tí ìgbàgbọ́ wọn, iyọ̀ ti já ìgbàgbọ́ wọn gbà mí. Àkókò farapamọ́ wà, àkókò jáde wà. Iyọ̀ ti já gbàgbọ́ ẹlòmíì, á ṣàyà gbangba. Á tún lọ rè bá ìyá yá ní ìyá àjẹniyín, á tún nà ká sí. Sẹ́mi Ọlọ́run ló ní kó lọ síbẹ̀. Bẹ́ẹ̀ni ní àwọn tá a bá ń tọwọ́ ẹ̀mí Ọlọ́run ṣamọ̀nà fún, àwọn ni ọmọ Ọlọ́run. Ẹ já wo verse 19. Ó ní nígbà tí Hẹ́rọ́dù sì kú, I'm reading from Matthew chapter 2 verse 19. Ó nígbà tí Hẹ́rọ́dù sì kú, kíyèsí, áńgẹ́lì Olúwa kan yọ sí Jósẹ́fù ní ojú àlá ní Íjíbítì, wípé dìde, mú ọmọ náà àti ìyá rẹ̀ kí o sì lọ sí ilẹ̀ Ísírẹ́lì, nítorí àwọn tí ń wá ẹ̀mí ọmọ náà láti pa ti kú. Àní Olúwa, ta lálágbára tí ń fi aláǹtakùn kùnkùn lépa ẹ̀mí mi? Ta lálágbára tí ń lépa ògo mi? Ta lẹni tó wà láyé tógun fi ń le fún mi? Ta lèèyàn tó wà láyé tógun fi ń le fún mi? Olúwa fi ikú pa á. Ẹ̀mí mọ́, ó lè sọ pàdúrà ilé, bọ́ bá wù ẹ́ jẹ́ kí wọ́n pa á. Ẹlòmíín wà kì í ṣàtúnṣe ayé ẹ̀ tán, wọ́n á tún pa wọ́n rán lọ́run àpáàdì. Olúwa wá ní Olúwa, ta lẹni tó wà láyé tógun fi ń le fún mi? Ta lẹni tó wà láyé tí mo fi ṣòwò tí mi ò jèrè? Ta lẹni tó wà láyé tí ò jẹ́ kí n nísinmi? Olúwa ṣá lọ́gbẹ́ ikú. Ẹ̀mí mọ́ já okùn ẹ̀mí ẹ̀. Gbàdúrà orúkọ Jésù, Ọlọ́run ẹ̀mí mímọ́, ta lẹni tó wà láyé tógun fi ń le fún mi? Ta lẹni tó wà láyé? Ta lẹni tó wà láyé tó ní mi ò ní rí ògo tèmi lò láyé, tó ní mi ò ní rí ọjà ògo mi ná? Olúwa ẹ̀mí mímọ́, ṣá lọ́gbẹ́ ikú, ṣá lọ́gbẹ́ ikú lórúkọ Jésù. Olúwa ṣá lọ́gbẹ́ ikú.
Olúwa ṣá lọ́gbà ikú, Olúwa ṣá lọ́gbà ikú, Jésù Olúwa wa, àmín. Wá tún gbàdúrà yìí, wá ní Olúwa o, gbogbo jàǹkáríwò òkùnkùn tí wọ́n dúró dè mí ní ìkóríta àṣeyọrí láti dí mi lọ́wọ́, Olúwa fi wọ́n jóná lórúkọ Jésù. Ẹlòmíràn wà, wọ́n á jẹ́ kó ṣiṣẹ́, wọ́n á jẹ́ kó bẹ̀rẹ̀ sí ní làkàkà, wọ́n á jẹ́ kó ṣe ìdánwò, wọ́n á jẹ́ kó dé ìkóríta àṣeyọrí. Ní ìkóríta àṣeyọrí yẹn gan ibẹ̀ náà dúró dè sí. Wá ní Olúwa, Olúwa o, gbogbo jàǹkáríwò òkùnkùn tó ń dúró dè mí ní ìkóríta àṣeyọrí láti dí mi lọ́wọ́, Olúwa fi iná jó wọn lónìí. Olúwa fi iná rẹ̀ jó wọn lónìí. Olúwa dáná sun wọ́n. Olúwa dáná sun wọ́n. Gbogbo jàǹkáríwò òkùnkùn tó ń dúró dè mí ní ìkóríta àṣeyọrí láti dí mi lọ́wọ́, tàbí ẹni òkùnkùn tó ń dúró dè mí ní ìkóríta àṣeyọrí láti dí mi lọ́wọ́, Olúwa bá wí látòdì ọ̀run. Ṣá lọ́gbẹ́ ikú, fi iná jó dànù, dáná sun wọ́n, bà ìmọ̀ wọn jẹ́. Ó yá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà orúkọ Jésù. Ọlọ́run ẹ̀mí mímọ́, gbogbo jàǹkáríwò òkùnkùn tó ń dúró dè mí ní ìkóríta àṣeyọrí láti dí mi lọ́wọ́, Olúwa fi iná jó, Olúwa fi iná jó, ẹ̀mọ́ fi iná jó, ẹ̀mọ́ fi iná jó. Gbogbo alágbára òkùnkùn tó dúró dè mí ní ìkóríta àṣeyọrí láti dí mi lọ́wọ́, Olúwa dáná sun wọ́n, Olúwa dáná sun wọ́n. Ìmọ̀ wọn kó di asán lórí mi, lórí ọmọ, lórí ayé mi, lórúkọ Jésù. Gbogbo alágbára tán ló kù bí tí màá gbà, tán ni mi ò ní rí tèmi ṣe. Ọlọ́run ẹ̀mí mímọ́, ó wá dìde, fi agbára rẹ gbè mí níjà. Ìmọ̀ wọn sọ di asán, sọ di asán. Jésù Olúwa wa. Wá gbàdúrà, wá sọ fún Ọlọ́run, Olúwa, ní ìkóríta tí ọ̀tá dúró dè mí sí láti dí mi lọ́wọ́ ire mi, láti dènà ìlọsíwájú mi, ní ìkóríta tí ọ̀tá wọ́n dúró di ẹlòmíì lọ́wọ́ báyìí. Wá ní Olúwa, síwájú mi lọ bẹ̀, lọ rèé jà fún mi, kí o sì bá wọn wí. Olúwa, síwájú mi lọ bẹ̀, lọ jà fún mi lọ́wọ́ báyìí. Ìkóríta tí ọ̀tá dúró dè mí sí láti dí mi lọ́wọ́, láti yí ògo mi dànù, láti bà mí nínú jẹ́. Olúwa, lọ sí ibẹ̀, síwájú mi lọ bẹ̀, lọ jà fún mi pẹ̀lú ọwọ́ iná, pẹ̀lú ọwọ́ idà. Ẹ jẹ́ gbàdúrà orúkọ Jésù. Ní ìkóríta tí ọ̀tá dúró dè mí sí láti dí mi lọ́wọ́, láti dí àṣeyọrí mi lọ́wọ́, Olúwa, síwájú mi lọ bẹ̀, láti jà fún mi. Olúwa, síwájú mi lọ bẹ̀, kí o sì jà fún mi. Jésù Olúwa wa. Ẹ já lọ quotation ìwánsìn nínú ìwé Sekaraya. Ẹ já lọ sínú ìwé Sekaraya orí 3. Ìwé Sekaraya orí 3. Quotation ìwánsìn sí Sekaraya orí 3. Ẹ máa gbọ́. Ó ní ó sì fi Joshua olórí àlùfáà hàn mí. Ó dúró níwájú áńgẹ́lì Olúwa. Olórí àlùfáà ni o lè jọ pé àwọn oníṣẹ́ Ọlọ́run lè mí, pásọ̀ lè mí, bíṣọ̀bù lè mí, wòlíì lè mí. Àwọn ẹni yẹn wọn mẹ́nìkan láì kọlù. Ogun ayé ọ̀mẹ́nìkan láì kọlù. Ẹlòmíín wà, ogun òjijì kan déédéé. Kí ni ẹ ṣe wá lé báyìí? Ogun ṣe agbójì kan báyìí. Ogun tó gbójì kan yẹn la fẹ́ gbàdúrà lé lórí òkè ní ọjọ́ Sátidé tí ń bọ̀. Ẹ jẹ́ á pàdé nínú ìjọ The Redeemed Christian Church of God, Fountain of Power, Orísun Agbára, English Yorùbá Parish, tọ́kalẹ̀ sí number 11965 Bisonet Street, Suite 106E, Houston, Texas 77099. Ẹ jẹ́ á jọ pàdé. Àdúrà yẹn yóò ní agbára, yóò ní agbára. Ó ní ó sì fi Joshua olórí àlùfáà hàn mí. Ó dúró níwájú áńgẹ́lì Olúwa. Sátánì sì dúró ní ọwọ́ ọ̀tún rẹ̀ láti kọjú ìjà sí. Ó dúró níwájú áńgẹ́lì Olúwa, áńgẹ́lì tó fẹ́ ṣe lóore. Ibẹ̀ ni èṣù tí ń dúró dè ń bẹ̀. Pèsè ibi táńgẹ́lì yẹn ti fẹ́ bá ọ pàdé rè, níbi tó ti fẹ́ ṣe é lóore rè, ibẹ̀ lòun ti dojú ìjà kọ, ibẹ̀ lòun ti máa yẹ̀yẹ́ ẹ, ibẹ̀ ni máa ti disgrace ẹ. Ìwọ tó ṣẹ̀ṣẹ̀ báyìí, ìwọ tó ṣe nǹkan báyìí. The enemy will be accusing you, and there's something that they have in your record that they okay, àwa máa dúró dè ní ìkórìtà. Ẹ wá gbọ́, ẹ já tẹ̀síwájú. Ó ní Olúwa sì wí fún Sátánì pé, Olúwa bá ọ wí. Áńgẹ́lì yẹn ló ń dá lóhùn yẹn. Ó ní Olúwa bá ọ wí, ìwọ Sátánì, àní Olúwa tí ó yan Jerusalem ni ó bá ọ wí. Igi iná kọ́ ni èyí tí a mú kúrò níwájú iná. Yẹn ni pé ó ń sọ fún pé mo dúró níwájú èèyàn láti wá ṣe lóore. Ìgbà yẹn ni wọ́n wá ń dojú ìjà kọ́ ló fẹ́ disgrace ẹ̀. Olúwa bá ọ wí. Áńgẹ́lì yẹn ni wá òun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ẹ wá gbọ́ ní ẹsẹ̀ 3. Ó ní a sì wọ Joshua ní aṣọ èrí. Ṣebí ẹni olódodo ló fẹ́ jà fún lélẹ̀. Ó ní a sì wọ Joshua ní aṣọ èrí. Ó sì dúró níwájú áńgẹ́lì náà pẹ̀lú aṣọ ẹ̀gbin
ó dúró níwájú áńgẹ́lì tó wá ṣe lóore èṣù dúró láti yẹ̀yẹ́ láti disgrace ẹ̀ láti bà láìfẹ́ jẹ́ ń bẹ̀ láti ṣe yànkanyànkan ń bẹ̀ láti fi hàn wípé òun máa bà gbogbo ìlọsíwájú yìí jẹ́ òun ò ní jẹ́ káńgẹ́lì yìí ó rí ṣe. Ó wá wọ̀ ní aṣọ èrí. Ẹ wá gbọ́ ibi tí àánú ti dìde. Ẹ wá gbọ́ ó ní ẹsẹ̀ 4 ó sì dáhùn ó sì wí fún wọn pé ó sì dáhùn ó sì wí fún àwọn tí ó dúró níwájú rẹ̀. Ọlọ́run fọhùn lókè ọ̀run, àánú fọhùn látòdì ọ̀run. Tó bá ń gbàdúrà fún àánú, tí àdúrà rẹ bá ti lòdù cloud rẹ dáadáa, gbogbo àwọn àdúrà tá à ń gbà yìí àgbádànù. Ó ní ó dáhùn ó sì wí fún àwọn tí ó dúró níwájú rẹ̀, bọ́ aṣọ èrí nì kúrò lé ara rẹ̀. Ó sì wí fún pé wò ó, Olúwa wá pé mo mú kí àìṣedédé rẹ kúrò lọ́dọ̀ rẹ, èmi ò sì wọ̀ ọ́ ní aṣọ ẹ̀yẹ. Ní ìkóríta tí ọ̀tá ń dúró dè mí sí láti dójú tì mí, ní ìkóríta tí ọ̀tá ń dúró dè mí sí láti yẹ̀yẹ́ mi, ní ìkóríta tí àwọn aláǹtakùn òkùnkùn dúró sí láti dènà mi, Olúwa síwájú mi lọ síbẹ̀, pàdé mi ń bẹ̀ pẹ̀lú idà ìṣẹ́gun. Olúwa pàdé mi níbẹ̀ pẹ̀lú aṣọ ẹ̀yẹ. Ní ìkóríta tí wọ́n ti fẹ́ disgrace mi, ní ìkóríta tí wọ́n ti fẹ́ dójú tì mí, Olúwa pàdé mi níbẹ̀ pẹ̀lú aṣọ ẹ̀yẹ. Pàdé mi níbẹ̀ pẹ̀lú ìṣẹ́gun, pẹ̀lú adé ìṣẹ́gun lórí mi. Olúwa pàdé mi níbẹ̀ pẹ̀lú adé ìṣẹ́gun lórí mi. Ẹ jẹ́ á sọ di àdúrà. Orúkọ Jésù, Ọlọ́run ẹ̀mí mímọ́, ní ìkóríta tí ọ̀tá dúró dè mí sí láti dójú tì mí, ní ìkóríta tí ọ̀tá dúró dè mí sí láti yẹ̀yẹ́ mi, Ọlọ́run pàdé mi níbẹ̀ pẹ̀lú idà ìṣẹ́gun, pẹ̀lú adé ìṣẹ́gun ní orí mi àti idà ìṣẹ́gun ní ọwọ́ mi. Olúwa pàdé mi níbẹ̀ pẹ̀lú aṣọ ìkóríta tí wọ́n fẹ́ kí n wọṣọ ìtìjú. Olúwa pàdé mi níbẹ̀ pẹ̀lú aṣọ ẹ̀yẹ. Ẹ̀mí mímọ́ ò pàdé mi níbẹ̀ pẹ̀lú aṣọ ẹ̀yẹ. Olúwa ṣàánú fún mi. Jésù Olúwa wa. Èrò ọ̀tá ni lọ́jọ́ tí mo sọ fún ẹ pé mò ń lọ sí ẹ́mbásì yẹn láti wípé kí ẹnìkan bá ẹkún padà, pé kí ẹnìkan bá ìbànújẹ́ padà, ṣùgbọ́n Olúwa síwájú mi lọ síbẹ̀ pẹ̀lú àánú, pẹ̀lú ayọ̀, pẹ̀lú ìṣẹ́gun, pẹ̀lú àprófà. Wá gbàdúrà. Ní ìkóríta tí ọ̀tá ti fẹ́ kí n rí ìjákulẹ̀, ní ìkóríta tí ọ̀tá ti fẹ́ kí n bá ẹkún pàdé, Olúwa pàdé mi níbẹ̀ pẹ̀lú ayọ̀, pàdé mi níbẹ̀ pẹ̀lú ìbùkún, pàdé mi níbẹ̀ pẹ̀lú àṣeyọrí. Ẹ jẹ́ á sọ di àdúrà lẹ́ẹ̀kan sí. Orúkọ Jésù. Ní ìkóríta tí ọ̀tá ti fẹ́ kí n bá ẹkún wálé, Olúwa pàdé mi níbẹ̀ pẹ̀lú ayọ̀, pẹ̀lú orin ayọ̀, pẹ̀lú orin ìbùkún, pẹ̀lú àṣeyọrí ńlá, pẹ̀lú ìgbéga ńlá, pẹ̀lú ijó. Olúwa pàdé mi níbẹ̀. Olúwa ṣe tèmi ní àṣepé. Olúwa mú inú mi dùn. Jésù Olúwa wa. Àmín. Wá tún gbàdúrà pé Olúwa o, Olúwa o, gbogbo oore, gbogbo àṣeyọrí, gbogbo àlùyọ, ìgbéga tí Jankariwo òkùnkùn ti gbà lọ lọ́wọ́ mi, Olúwa fi ọwọ́ agbára dá padà. Olúwa fi ọwọ́ agbára sí kíni? Fi dá padà. Ẹlòmíì wà, àwọn àṣeyọrí kan wà tó ti wá Jankariwo òkùnkùn ti gbà lọ. Ó ti gbà lọ. God can still reverse the irreversible. God can still restore you back. Gbogbo àṣeyọrí, gbogbo ìbùkún, gbogbo ojú rere tí Jankariwo òkùnkùn ti gbà lọ kúrò lọ́wọ́ mi, Olúwa máa dá padà pẹ̀lú ọwọ́ agbára. Olúwa fi ọwọ́ agbára rẹ dá padà fún mi. Ẹ jẹ́ á sọ di àdúrà. Lórúkọ Jésù, lórúkọ Jésù. Olúwa o, gbogbo àṣeyọrí tí Jankariwo òkùnkùn ti gbà lọ lọ́wọ́ mi, gbogbo àlùyọ, gbogbo ojú rere tí Jankariwo òkùnkùn ti gbà lọ lọ́wọ́ mi, Olúwa fàánú dá padà. Fi ọwọ́ agbára dá padà. Olúwa máa dá padà. Olúwa máa dá padà. Olúwa máa dá padà. Ẹ máa dá padà. Jésù Olúwa wa. Ẹ jẹ́ á mú yòókù pápápá torí ọjọ́ ti lọ. Ọ̀pọ̀ nǹkan ló tún wà tí a fẹ́ ṣe lónìí. Ọ̀pọ̀ nǹkan ló tún wà tí a fẹ́ ṣe lónìí. Wà ní mo pa láṣẹ ní orúkọ Jésù. Gbogbo Jankariwo òkùnkùn tí a so mọ́ mi lọ́wọ́, tí a so mọ́ mi lẹ́sẹ̀, tí a so mọ́ mi ní ọrùn, tí ò jẹ́ kí n rí ògo lò láyé, Olúwa Ọlọ́run ẹ̀mí mímọ́ máa já sọnù pẹ̀lú ọwọ́ iná lórúkọ Jésù. Gbogbo wọ́n ti so mẹ́lòmíì lọ́wọ́, wọ́n ti so mọ́ lọ́rùn, wọ́n ti so mọ́ lójú, kò tiẹ̀ jẹ́ kó ríran lórí ẹ̀. Ìgbà tó lórí ẹ̀ bá dé tí ó ṣàánú fún, ìjà ni ó gbé kò ní rí. Wá gbàdúrà. Gbogbo Jankariwo òkùnkùn tá a so mọ́ mi lọ́wọ́, tá a so mọ́ mi lẹ́sẹ̀, tá a fi yí mi ká tí ó jẹ́ n rógo lò láyé, Olúwa máa já sọnù.
lórúkọ Jésù kó máa já, kó máa já, kó máa já, kó máa gbiná. Ó yá sọ di àdúrà lórúkọ Jésù. Gbogbo jàǹkáríwò òkùnkùn èyí tá a so mọ́ ògo mi, tí ò tó tá a so mọ́ mi lọ́wọ́, tá a so mọ́ mi lẹ́sẹ̀, tí ò jẹ́ n rí ògo mi lò, Olúwa máa já, Olúwa máa já, ẹ̀mọ́ máa já, Olúwa máa já. Olúwa gbọ́, Jésù Olúwa wa. Wá gbàdúrà, wá ní Olúwa o, Olúwa o, jẹ́ kí obìnrin àjèjì tàbí ọkùnrin àjèjì tí a fi òwú aláǹtakùn, tó ń fi òwú aláǹtakùn já ayé mi lógun, kó máa wọnú ìdè lọ, kó máa wọnú ìdè ayérayé lọ. Obìnrin àjèjì, ọkùnrin àjèjì tó ń fi òwú aláǹtakùn já ayé mi lógun, jẹ́ kí wọ́n máa wọnú ìdè lọ. Ẹnikẹ́ni tó ń fi òwú aláǹtakùn já ayé mi lógun, Olúwa jẹ́ kí wọ́n wọnú ìdè ayérayé lọ. Olúwa máa gbé wọn dè, máa gbé wọn dè, máa gbé wọn dè. Àdúrà orúkọ Jésù, orúkọ Jésù. Ọlọ́run ẹ̀mí mímọ́, gbogbo ẹnikẹ́ni tó ń fi òwú aláǹtakùn já ayé mi lógun, tó ń fi òkúta òkùnkùn já ayé mi lógun, tó ń fi àṣàsí já ayé mi lógun, Olúwa jẹ́ kí wọ́n wọnú ìdè ayérayé lọ, jẹ́ kí wọ́n wọnú ìdè ayérayé lọ. Ẹ̀mọ́ jẹ́ kí wọ́n wọnú ìdè ayérayé lọ. Obìnrin àjèjì ni, ọkùnrin àjèjì ni, tó ń fi òwú aláǹtakùn já ayé mi lógun, jẹ́ kí wọ́n wọnú ìdè ayérayé lọ. Jésù Olúwa wa. Wá tún gbàdúrà lórúkọ Jésù. Bó sí tí aláǹtakùn òkùnkùn dẹ ire ayé mi mọ́, tá gbé pamọ́ sí, lórúkọ Jésù kó gbiná. Ìlú ẹlòmíì, ire ayé ẹ̀ wọ́n ti dé mọ́nú pósí, wọ́n ti sín already. Jẹ́ kí pósí náà gbiná, péré mi jáde, pé ire ayé mi jáde. Àṣẹ tó pe Lásárù jáde níbi tá a sin ire ayé mi sí, tí òwú aláǹtakùn dè mọ́, Olúwa pè jáde lónìí. Tàṣẹ, ó yá gbàdúrà lórúkọ Jésù, lórúkọ Jésù. Ibi ire mi tí a ti tì sínú òkun, tá a ti dè sínú òkùnkùn, tá a ti sin sínú òkùnkùn, Olúwa, tá a ti sin sínú pósí òkùnkùn, Olúwa máa pè jáde. Pósí yẹn kó gbiná, kó gbiná. Ire mi máa jáde, máa tọ̀ mí lọ́wọ́, máa tẹ̀ mí lọ́wọ́. Àṣeyọrí mi kó máa tẹ̀ mí lọ́wọ́ lórúkọ ti Baba, lórúkọ ti Ọmọ, lórúkọ ti Ẹ̀mí Mímọ́, lórúkọ Jésù Kristi Olúwa wa. Wá tún gbàdúrà báyìí, Olúwa, gbogbo agbára ilé ìyá àti ti ilé bàbá mi tó ń fi òwú aláǹtakùn já ayé mi lógun, lórúkọ Jésù, lórúkọ Jésù, gba ìfọ́jú kí ẹ sì máa ṣòfò dànù. Gba ìfọ́jú kí ẹ sì máa ṣòfò dànù. Agbára sẹ́ni tí ogun ilé, tí wọ́n bá pé ogun kan lé ògbójì kan, ó ti lọ́wọ́ ọnú ilé ń bẹ̀ ni, ó ti lọ́wọ́ ọnú ilé. Ẹ sì mọ̀ wípé àjẹ́ ẹ̀ta kó tó pa ọ́, á gba information ẹ lọ́wọ́ àjẹ́ ilé, á fún ọ lọ́jọ́ tí wọ́n bí ọ, á fún ọ oríṣiríṣi àwòkọ́ tí wọ́n kọ́kọ́ sọ ẹ́, níbo ni wọ́n kọ́kọ́ wẹ̀ ọ́ sí, níbo ni wọ́n rí bí ẹ mọ́, gbogbo ẹ̀ náà mọ́nítọ̀. Á gbàdúrà gbogbo agbára ìdílé ìyá mi, tí ìdílé bàbá mi tó ń fi òwú aláǹtakùn òkùnkùn já ayé mi lógun, lórúkọ Jésù ẹ máa gba ìfọ́jú, lórúkọ Jésù ẹ máa ṣòfò dànù, ẹ máa gbiná dànù. Ìmọ̀ yín kó di asán lórí mi, lórúkọ ti Bàbá, lórúkọ ti Ọmọ, lórúkọ ti Ẹ̀mí Mímọ́. Ó yá máa gbà á lórúkọ Jésù, lórúkọ Jésù, lórúkọ Jésù, lórúkọ Jésù. Gbogbo agbára ìdílé ìyá ti ìdílé bàbá tó ń fi òwú aláǹtakùn já ayé mi lógun, ẹ gba ìfọ́jú, ẹ máa ṣòfò dànù, ẹ máa ṣòfò dànù. Ìmọ̀ yín kó di asán, ìmọ̀ yín kó di òfo. Jésù Olúwa wa. Wá ní Olúwa o, gbogbo ọkùnrin alágbára tó ń fi jàǹkáríwò òkùnkùn dààmú ògo ìdílé mi, ẹ máa gbiná sọnù. Gbogbo obìnrin alágbára tó ń fi jàǹkáríwò òkùnkùn dààmú ògo ìdílé mi, ẹ máa gbiná dànù. Ẹ jẹ́ gbàdúrà lórúkọ Jésù. Gbogbo ọkùnrin alágbára, gbogbo obìnrin alágbára tó ń fi jàǹkáríwò òkùnkùn dààmú ògo ìdílé mi, lórúkọ Jésù ẹ gbiná, lórúkọ Jésù ẹ gbiná. Gbogbo jàǹkáríwò òkùnkùn ní ojú ọ̀nà àwọn ọmọ mi, ní ojú ọ̀nà aya mi, lórúkọ Jésù ẹ gbiná, lórúkọ Jésù ẹ gbiná. Jésù Olúwa wa. Wá tún gbàdúrà gbogbo jàǹkáríwò òkùnkùn tó ń jẹ́ kí n máa pàdánù àǹfààní ire, ó yá ẹ máa ṣòfò dànù. Gbogbo jàǹkáríwò òkùnkùn tó ń jẹ́ kí n máa pàdánù àwọn àǹfààní ire, lórúkọ Jésù ẹ máa gbiná sọnù. Àdúrà lórúkọ Jésù. Gbogbo jàǹkáríwò òkùnkùn tó jẹ́ kí n máa pàdánù àwọn ire, àwọn ìbùkún mi, àwọn àǹfààní ire tí mo ní, lórúkọ Jésù ẹ gbiná, ẹ gbiná, ẹ di asán. Lórúkọ Jésù ẹ máa ṣòfò dànù. Mo di òmìnira. Jésù Olúwa wa. Wá gbàdúrà, wá ní Olúwa o, gbogbo ipá oṣó, gbogbo ipá àjẹ́ tó fẹ́ fi tó lè máa fi ogun jàǹkáríwò jà mí, jẹ́ kí wọ́n máa ṣòfò dànù.
gbogbo ogun oṣó ni ogun àjẹni tó lè máa fi jàǹkárìwò ja ayé mi lógun, ẹ máa ṣòfò dànù. Ìmọ̀ yín kò di asán lórí ayé mi, lórí ọmọ mi, lórí iṣẹ́ mi, lórí iṣẹ́ ìránṣẹ́ mi, lórúkọ Jésù. Gbogbo jàǹkárìwò òkùnkùn, gbogbo ìmọ̀ oṣó ni, ìmọ̀ àjẹni, ìmọ̀ ìmèrè ni, ìmọ̀ lẹ́bọlógún ni, lórí mi, lórí iṣẹ́ ìránṣẹ́ mi, lórúkọ láti máa fi jàǹkárìwò òkùnkùn jà mí lógun. Ìmọ̀ yín kò di asán, ìmọ̀ yín kò di òfo, lórúkọ Jésù. Mo di òmìnira, Jésù Olúwa wa. Ẹ jẹ́ á dúró níbí lónìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn quotations ló wà tá a fẹ́ fi wọnú májẹ̀mú àlàáfíà Ọlọ́run lọ. Wàá sọ fún Ọlọ́run, Olúwa bá mi dá májẹ̀mú àlàáfíà nínú ìdílé mi, nínú ayé mi, jẹ́ kí n nísinmi, lórí ọmọ jẹ́ kí n nísinmi, lórí aya jẹ́ kí n nísinmi. Ẹ jẹ́ á gbàdúrà, orúkọ Jésù, bá mi dá májẹ̀mú àlàáfíà tọmọtọmọ, bá mi dá májẹ̀mú àlàáfíà nínú ilé mi, nínú ẹbí mi, nínú ọmọ mi. Jẹ́ kí àlàáfíà kó jọba. Má jẹ́ a mọ̀ nira, má jẹ́ a mọ̀ òṣì, má jẹ́ a mọ̀ ìpọ́njú. Bó ti ṣe kú òjijì máa lè jìnnà sí wa. Gbọ́ láṣẹ ọ̀run, Jésù Olúwa wa. Ẹ jẹ́ á gbàdúrà, gbé ọwọ́ ọ̀tún rẹ lé orí. Orúkọ Jésù, orúkọ Jésù, mo gbàdúrà fún ọ lónìí. Bó ṣe ń gbọ́ mi, agbára Ọlọ́run kó wọnú ìṣẹ̀dá rẹ lọ. Àṣẹ iná ẹ̀mọ́ kó balẹ̀ ọ. Gbogbo òwú aláǹtakùn tó ń jayé rẹ lógun, mo pa á láṣẹ kó gbiná sọnù. Lórúkọ Jésù, kó di òmìnira. Níbo la dè ọ́ mọ́? Níbo la dè àṣeyọrí rẹ mọ́? Lórúkọ Jésù, a tú ọ sílẹ̀ lónìí. Lórúkọ Jésù, a tú ọ sílẹ̀ lónìí. Lọ ra àánú gbà. Rimbra bo suntariazi, waratali adi, wayama kuri iza, waratali azza, mentun dadi azuma kaituria, waratali aji aru, waratali ata, wayaka kuri iza, limbra dondadia, waradadi adia, wayaka kuri azza. Minka kindaru azima, waratadi azima yita, limbra makashanda, emememo. Mo gbàdúrà fún arákùnrin kan lọ́wọ́ báyìí. Kò sí lórí ìlà yìí, ṣùgbọ́n gbé ìran rẹ̀ wá. Agbára rẹ̀ jẹ́ kó wọnú ìṣẹ̀dá rẹ̀ lọ. Agbára rẹ̀ jẹ́ kó wọnú ìṣẹ̀dá rẹ̀ lọ. Olúwa tú arákùnrin náà sílẹ̀. Jẹ́ kó ra àánú gbà. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, agbára Ọlọ́run kó wọnú ìṣẹ̀dá yín lọ. Kẹ́ ra àánú gbà, kẹ́ ra àánú gbà, kẹ́ ra àánú gbà, kẹ́ jádùn àdúrà yìí, kẹ́ jẹ́rìí lẹ́yìn àdúrà yìí. Adúpẹ́pẹ́ ti gbọ́ o. Ògo ni fún orúkọ yín lókè ọ̀run. Kí a lè máa yìn ọ́ títí. Jésù Olúwa wa. Àmín. Ó kí gbogbo wa pátápọ̀ kó tó di pé a ṣe oore ọ̀fẹ́ àṣepọ̀. Mo pé gbogbo ènìyàn tó ń gbọ́ mi, àwọn tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ àtàwọn tí ó máa gbọ́ wa lẹ́yìn ètò yìí, wípé àkànṣe ìpàdé orí òkè wà ní ọjọ́ Sátidé tó ń bọ̀ yìí látago 9 òwúrọ̀ lórí àdírẹ́sì tí a ṣe sílẹ̀ yẹn, Redeemed Christian Church of God, Fountain of Power, Orísun Agbára, English Yorùbá Parish tó kalẹ̀ sí number 11965 Bisonet Street, 106E, Houston, Texas 77099. Àlàáfíà Ọlọ́run kó máa bá wa gbé. Shall we share the grace together in fellowship? The grace of our Lord Jesus Christ, the love of God, and the fellowship of the Holy Spirit be with us now and forevermore. Amen. Surely goodness and mercy shall follow us all the days of our life, and we shall dwell in the house of the Lord forever and ever. Amen. God bless you, Sister Evans Christ. God bless you, Esheo. God bless you, Sister Bumi. God bless you. Thank you for watching. Thank you for remaining there from the beginning to the ending. And likewise, our Mommy Shitu Akpena. Yetunde, God bless you, ma. Eshegon. Olúwa bùkún fún yín o. Ẹ bá mi kí daddy o. Ẹ bá mi kí everybody o. Gbogbo àwọn èèyàn wa lódógún yẹn o. My regard to everyone. Brother Farouk Otun, God bless you, sir. Thank you for being there for us. My pastor, Olajuwon Adekoya, God bless you, sir. Ẹ bá mi kí mommy o. Ẹ bá mi kí Pẹ̀lúmi and all other people. God bless you. More anointing, more grace in Jesus' name. Bye for now.